إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله سبحانه وتعالى الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بديدي بكل ما جاء àti àánú fún gbogbo àgbáńláyé kí àsàlátù náà máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lẹ́yìn náà a kíra wa púpọ̀, a kí ọkùnrin wa, a kí obìnrin wa, a kí ọmọdé wa, a kí àgbàlagbà, a kí akọ, a kí abo, a kí àwọn àlùfáà, a sì kí àwọn ọmọ kéwú. Ó dáa tún kíra wa pé à ń kíra wa pé a kú ọjọ́ mẹ́ta. Ayé ẹ̀kọ́ ni sọ́jọ́ kílẹ̀ Yorùbá tó bá ní ẹ kú ọjọ́ mẹ́ta o, kí ni wọ́n fi parí ẹ̀? Wọ́n ní ọjọ́ kan pẹ̀lú ó yẹ kẹ́yìn náà wá dàbí náà ẹ kú ọjọ́ mẹ́ta o, ọjọ́ kan pẹ̀lú. Ọlọ́mọṣẹ́ àṣì àlékún dáadáa fún wa. Ọ̀rọ̀ pàtàkì kan tó sì pàtàkì púpọ̀ tá a gbọ́dọ̀ má bára wa sọ, tá a sì gbọ́dọ̀ má gbéyẹ̀wò, tí a sì gbọ́dọ̀ fọ̀rọ̀ yẹn lẹ̀ kó kàn rọra lọ bó ti fẹ́ mọ́ lọ náà, torí pé ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn iná ogun tí wọ́n ti dálẹ̀ àti ìpètè ogun tí wọ́n ti dálẹ̀. Ogun kí sì ni? Ogun mọ̀ làwa pè ń bẹ̀rẹ̀ pé ká sì máa fi mọ̀ kájọ máa fi ìmọ̀ náà yanjú ẹ̀. Àmọ́ ó dàbí pé sáhà bẹ̀rùn ilẹ̀ ti fẹ́ fún máwọn táwọn yìí láti wá fẹ́ lọ sáhà míì, àmáwò ní lọ sáhà míì. Sáhà bẹ̀rùn bí ta jọ wà yìí náà là wà bí idhnillahi ta'ala. Kí ni tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa? Ó ní pé ó dàbí ìbéèrè, àbí ìbéèrè kọ́ ti wà. Ǹjẹ́ ní bá kórìíra àwọn Shia, ìjó ti kórìíra Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? Ẹni kí mo ara fi kíríkà wípé ǹjẹ́ ní bá kórìíra àwọn Shia ti kórìíra Ànábì lóòótọ́? Ìtumọ̀ sí pé ọ̀rọ̀ ẹnìkan ti wínú, ayé ẹ̀kọ́ ni, ẹnìkan ti wínú. Ẹni ní ti wá wí ọ̀rọ̀ náà ti pẹ́, bó ti ẹ̀já sí pé
ṣáájú kó tó di pé mo ṣèrìn àjò tọ́lọ́run kádàrá tọ́lọ́run sì ṣe níwọ̀n kọ́ lọ́mọṣẹ́ àgbáńdọ̀sìn lọ́wọ́ wa kó mọ̀ jẹ́ kí ar-riya wal-ujub wal-fakhr wal-kibr ọlọ́mọdé owó ọṣẹ́ náà mọ́ wa lọ́wọ́ ṣáájú ìrìn àjò náà bó yóò kọ̀ láti mi orin ìrìn àjò ó ní ọba irọ́ wa ló bá tó parọ́ yóò náà kalẹ̀ sọ́njọ́ náà lọ́hùn èsì ọ̀rọ̀ kan wá wáyé lálẹ́ ẹni bá rántí dáadáa ń bọ̀ láti lọ ríjọ́ náà ni lálẹ́ ọjọ́ Sunday mo dáwọn tòsí ibì kan bẹ́ẹ̀ òun lẹ́rú ọlọ́run kan bá pè mí pé àti ẹ̀ tó gbọ́ nǹkan tí kàwú yín tún wí ni kàwú mi náà ní kàwú mi à ń bọ́ ló ti wí ọ́ nílọrin èmi náà sì à ń bẹ́ ń lọ nílé nìyí bó ni kàwú ti wá wí tí ìwà gbọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ bí tí kàwú wà ẹ̀jẹ̀ ń gbọ́ àwa gbé mi lọ sórí péjì kan tó ń pè ní Dẹ́nkù ẹ̀ bàbá èmi náà bá lórí péjì rẹ̀ ẹnu mọ́ tí mo wá bá ń bẹ́ẹ̀ ó náà mo kàn rọra sọ̀rọ̀ lé lórí díẹ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni ó torí yóò náà bí idhnillahi ta'ala jama à ń ṣe ládéhùn à ń padà bọ̀ wábẹ̀ ọ̀rọ̀ al-Kawthar àtọ̀rọ̀ àbàtà nábì à ń padà bọ̀ wábẹ̀ torí ọ̀rọ̀ ni ó ti dá nǹkan lẹ̀ sáwọn náà láàrin torí pé ńgbà tí Kàwú wí ọ̀rọ̀ àbàtà nábì kalẹ̀ tá a wá rọra sọ̀rọ̀ kékeré tá a ṣeun ìdààmú bá wọn díẹ̀ èyí olómi òkúta lọ ní elétegéte lòun náà ìgbò wọn sọ̀rọ̀ òun ní Kàwú wọn tako káàdọ́pà nábì lómi àbàtà ẹ̀kẹ́ tó ń wínú ó ní tó ń kàn bìlíìfù ni pé Káúsàrù ni Kàwú ń sọ pé kò tútù mọ́ àbàtà ń wà ilé mọ́níkà ìtẹ́mi ti sọ́nú ọ̀rọ̀ náà lọ tún sọ yìí karambà nínú ọbẹ̀ dọ́gbọ́n sásá bí ọ̀rọ̀ mi kọ́ wá ríbi lọ àmọ́ nígbà mo wá wà ní Mẹ́kà ẹnìkan wá mention mi kò tí ì lè ju bí ọ̀sẹ̀ tó lọ lẹ́ni oníṣe fídíò iye wọn náà eré tèkéte lòun náà ẹ̀pẹ́ ń bẹ̀ ló wà ní tiẹ̀ àwa mention mi bí fídíò rẹ̀ mo bá jáwọ́ bẹ̀ lẹ́ẹ̀kan náà ìyìn wá lè rí ibi dúró pẹ̀lú lásìkò ti rẹ̀ mí gan mo ṣe àtàrí rí mo wá rí tóun náà tó wá ń sọ̀rọ̀ iye òun wá fẹ̀ kan tako háùdù yẹn pé kò sí ti ń jábàtà fáàdì nábì ìdí tá ti padà rí fíṣítì ọ̀rọ̀ nu wọn lásàlàyé láàrin yìí pé kí ní jẹ́ bẹ́ẹ̀ òun wá kọ́ àwọn ìrújú wá òun sì ní ìrújú lọ́wọ́ dáadáa ó dà ó gùrù ju Kàwú lọ́nbi ká kó èròjọ agídí Kàwú ní agídí àti ká fi kùrìsí yù táwà lórí ẹ̀ ká fi jà tí Kàwú fi mọ́ ń jànú ṣe ojú Kàwú ò tó nǹkan ní Kàwú ṣe mọ́ ń tọ́jú tíra sí abẹ́ tébù gbé tíra gbangba káàtì ẹ̀ mọ́ tán ké àtijọ́ mọ́ bára wa wò èyí ò lóun wá dúró pé ṣebí ń bẹ pé ń ti ń bẹnu àlùjánnà ojú kankan ò rírí ayé ẹ̀kọ́ etí kankan ló sì gbọ́ rí kí làwọn ń sọ kí ni wọ́n ń jẹ́ haudu ńgbà náà bọ́lá nábì tí wá rí haudu òun tako haudu mọ́nítọ̀ ìwà àtolómi òkúta ẹ̀sì ọ̀rọ̀ Kàwú gbọ́yé ni àbí olómi òkúta ń tiẹ̀ òun ò fẹ́ tako haudu kò sì fẹ́ tako Kàwú ó wá fẹ́ ṣe aljamu bainal mutanaqidaini tí ó possible wàlìjámù bayna ad-dayni òun fẹ́ ṣe sọ ìwọ́n tí ìwọ́ ọ̀rá dúró pé irọ́ alátakò làwa ìdínú tá a ṣe padà rí fíṣítì ọ̀rọ̀ yẹn ọlọ́mọṣẹ́ àṣerọrùn kó fún wa lókun àtagbára àṣẹ ń bí ọ̀rọ̀ yẹn àṣẹ nǹkan míì tó tún burú jáì àṣẹ bẹ́ẹ̀ kí ni nǹkan míì tó tún burú jáì ọ̀hún ó nígbà tí Kàwú máa sọ̀rọ̀ pé ìwọ kan tó bá lọ rè ní kórìíra ṣíà tó bá elétí ní kórìíra ṣíà ànábì ló ń kórìíra mo sì ní la ilaha illallah àkókò tí mo wá rí ọ̀rọ̀ ó wá jẹ́ déédéé ìgbà tí èmi ti ń palẹ̀ mọ́ lọ́wọ́ olóòrù báyìí táwọn ògbò ní a ti gba boarding pass boarding kìnnìkan kò sáṣáyè mọ́ tọ́ ní tí mo wá dé lájọ àti déhùn náà àláfíà náà kò tún ṣe dáadáa àmàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat tọ́ ẹni mo kàn á rántí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí náà mọ̀ ń bẹ́ẹ̀ nígbà táwọn àlùfáà kan náà tá tún wá sọ àwọn ọ̀rọ̀ kan rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo kàn ti ẹ̀gbélẹ̀ ní ọ̀rọ̀ haudu mo ní kọ́kọ́ mú náà ó dà ìgbẹ́ ẹja kọ́kọ́ yanjú eléyìí kókó ń bẹ́ẹ̀ kò jẹ́ pé èyí tá a fẹ́ wọ̀ yìí wàláyà lè yanjú ẹ̀ tán torí pé táwọn èèyàn ti ń bẹ̀rù tí kálukú ti ń pariwo pé ibi Kàwú máa ń tì wá lọ ìmọ̀ ń gbè wá lọ bí tàṣà yóò mọ̀ ní ó mà fẹ́ wá fi ìjọba ṣe àárín lẹ̀ nílẹ̀ Yorùbá mọ̀ ní ẹ̀mọ̀ ìjọpá àwọn èèyàn kan ń sọ àbámọ́dá àmọ́ ńgbà tí gbólóhùn ní ti jáde pé àti ibi ó ń lọ rèé ọ̀rọ̀ ní ti wá gba pé kò ṣeé fojú lásán wò mọ́ kò ṣeé ṣe kí ni àbá kò sì ṣe dúró wò àwọn abẹ́ tú ọ̀rọ̀ náà yẹ̀wò lálẹ́ yìí pé ǹjẹ́ ìkórìíra àwọn ṣíà lóòótọ́ ǹjẹ́ ìkórìíra nábì ni
níta fẹ́ gbé ẹ̀wò náà nù. àwọn ará mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá àwọn ọ̀rọ̀ àwọn ṣíà díẹ̀ lálẹ́ yìí insha Allah ta'ala. àwọn ọ̀rọ̀ kí làwọn ṣíà gan sọ. tó àmọ́ ká tó máa wá lọ o ká tó máa ṣe kí ni àbá ká tó máa lọ o mo fẹ́ ká yanjú kinní kan náà o. èyí ò ń bí yálà ní ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú márùn-ún. kí ni kan mo fẹ́ ká yanjú ni pé ẹdún o ẹni bá kórìíra àwọn ṣíà ó ṣe kínú ó kórìíra nẹ́bì ẹ dákun ó yẹ kémi àti yín ó béèrè pé bóò ni tàwọn ṣíà yẹn ti ń jẹ́ lọ́dọ̀ tanu lọ́dọ̀ ànábì bóò ni tàwọn ṣíà ti jẹ́ lọ́dọ̀ ànábì tó ìgbà kàwọ́ máa wá kàwọn ṣíà tó máa kàwọn èèyàn kọ̀ọ̀kan ìwọ́n ń ka àwọn ẹni táwọn ṣíà ń ṣiṣẹ́ fún ó wáyé ká mọ̀ wọ̀ pé tọ̀ ṣé alùlùbẹ́ẹ̀tì dàrú mọ́ kàwú lọ́wọ́ ni pé tọ̀ ṣé alùlùbẹ́ẹ̀tì náà ni ṣíà ni àbí ṣíà náà ni alùlùbẹ́ẹ̀tì àbí yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì. azin kí ẹ bá tiẹ̀ fẹ́ gbé tàṣà yóò wọlé láti wọ́n pé ìtọ́kùnrin yìí fẹ́ gbé wá kò yé gan kò jẹ́ kínú kò yé kájí ẹni tó sọ ni pé ẹni bá kórìíra àwọn alùlùbẹ́ẹ̀tì ànábì ní kórìíra á ní òkè bí ọ̀rọ̀ rẹ fẹ́ ní ó lè fẹ́ níwájú a lè bọ́ wá tẹ́kìrìjù fún a lè bọ́ gbé wọlé a lè kó kún o àmọ́ àbọ̀ wábò ni yóò ṣe kún kẹ́kẹ́ láti lé káàdì yóò lọ sọ. àmọ́ ìmọ̀ sọ pé ẹni bá ń kórìíra ṣíà ó ti ń kórìíra ànábì bóò ni tàwọn ṣíà ṣe ń jẹ́ lọ́dọ̀ ànábì ṣáà ànábì mọ̀ wọ́n rí ni tààlà ànábì mọ̀ tí ń jẹ́ ṣíà lẹ́bi ló pé òun náà gbà tó padà sọ ní ẹ ṣáànábì mọ sáráfì ni ṣáànábì mọ ṣíà ni ṣáànábì ọtún ní ṣáànábì mọ ṣíà ó sì tún sọ pé ṣé èèyàn tí ò bá ti ẹni bá ti kórìíra àwọn ṣíà ó ti kórìíra ànábì èwo láwọn amúnu méjèèjì ọdún mùsùlùmí Ọlọ́run pè wá ó ṣe wá di pé èèyàn bá ti kórìíra ṣíà àti kórìíra ànábì bóò ni tàwọn ṣíà ṣe ń jẹ́ lọ́dọ̀ ànábì àbáwọn alùlùbẹ́ẹ̀tì lọ fẹ́ sọ torí èmi máa fẹ́ ṣe ìṣọ́ọ̀fù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ ńgbà míì bí àwọn alùlùbẹ́ẹ̀tì lọ fẹ́ sọ ká lè tún gbẹ̀yìn náà wọnú ọ̀rọ̀ àmọ́ bí ọ̀rọ̀ wá wà rí o ẹ wá jẹ́ àmọ́ pé ṣíà náà nítorí pé ó ti ń polówó ṣíìsìm ti pẹ́ ó sì ti ń polówó tàṣáyọ̀ ọjọ́ ṣe kíni ọjọ́ ti pẹ́ tọ́ káwá láwọn ṣíà náà lọ fẹ́ sọ pé ní bá ti kórìíra àwọn ṣíà ó ti kórìíra ànábì jàmáà mùsùlùmí àwọn ṣíà ti ń wí yìí ànábì ò mọ̀ wọ́n mà ànábì ò rí wọn rí wọn ní ànábì rí ọgbọ́ àbá ànábì ò mọ̀ wọ́n ọ̀yíṣẹ́ kí ni wọ́n àmà ànábì ò rí wọn rí àwọn náà rí ànábì rí bóò ni tí wọ́n ti wá jẹ́ nínú Islam bóò ni tí wọ́n ṣe wá ń jẹ́ nínú ọ̀rọ̀ ànábì bóò ni tí wọ́n ṣe wá ń dépò pé ẹni bá ti kórìíra wọn ti kórìíra ànábì sọpọ̀ fẹ́ polówó ọjà fún wa èmi sì sọ fún ọjà rẹ̀ ń dá padà àwọn tán rán láti Iran sọpọ̀ níbi gbé wọ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin abálẹ̀ Yorùbá ẹ máa múra ọ̀rọ̀ kàn yín lálẹ́ yìí ọ̀rọ̀ yìí tí a ń bá lọ yóò ṣe kí ni yóò kàn yín lálẹ́ yìí torí kí gbogbo yín tí wọ́n ń gbé wọlé tán polówó yìí kẹ̀sì ń dákẹ́ yìí Ọlọ́run bí ogbó yín jọ ìwé ìdàlùkìyàmọ̀ torí èmi ò mẹ́ni tí ó sọ pé gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá tẹ́ pè láwọn àgbàlagbà àfáà tí wọ́n ti lọ tí ó mọ nírú àwọn nǹkan táwọn náà ṣe tẹ̀kìrì rẹ̀ fún alẹ́ yìí wọ́n bá wá ti ṣe tẹ̀kìrì rẹ̀ fún wa náà rí ẹ̀yin náà bọ́ tẹ sọrú tí ń wí ká lè mọ̀ pé àṣẹ ń tí Ìsìláàmù tó ti wà nílẹ̀ Yorùbá ti pẹ́ rèé torí bí tá a mọ̀ pé kíní ní ti jàrí nílẹ̀ Haúsá Ọlọ́run sì ti bá wa kọ́ọ̀bù tilẹ̀ Haúsá tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kí kálukú bí rẹ̀ ni bó ni tàwọn ṣíà ṣe ń jẹ́ lọ́dọ̀ ànábì tó fi di pé ìkórìíra wọn fi wá ń di ìkórìíra question àkọ́kọ́ nù kó mọ rókì láyà kálukú wa gbogbo ẹ̀yin àfáà kó mọ rókì láyà yín èyàn sọ pé bọ́ọ̀bá ilé ti kórìíra àdífì ó ti kórìíra ẹ̀ṣọ́ yìí mọ́ ẹ̀ṣẹ́ kí ni jẹ́mọ́ àṣọ yìí mọ́ ẹni ẹ bá kórìíra Abubakiri ó ti kórìíra ànábì èyí nǹkan mọ́ o ẹni bá wá ń kórìíra àwọn ṣíà ẹni bá ti wá ń kórìíra wọn wá ń kórìíra ànábì bóò ni tí wọ́n ṣe ń jẹ́ lọ́dọ̀ ànábì tẹ́lòmí ò jẹ́ question àkọ́kọ́ question ẹlẹ́ẹ̀kejì jàmáà mùsùlùmí àtẹ̀yìn àgbààgbà fáàlẹ̀ Yorùbá àtẹ̀yìn àfáàlù sunna ẹjẹ́ àtúnwà bíra wa lẹ́lẹ́kejì ó ní pé ìgbà kàwú bá lè lanu sọ̀rọ̀ tó lè lanu wípé alọ́gọ́rọ̀ àwọn sàábé ò ní ìmánì débi tá a máa ṣe radiyallahu anhum fún wọn kàwú jẹ́ ká mọ̀ pé àwọn sàábé ò dìsáàbù àdúrà àwọn sàábé ó yọ ìmánì kúrò lára wọn tó
ó wá fẹ́ já wa kúrò lẹ́yìn àwọn sàábé yóò wá máa tà wá fáwọn. afala taqiluna ayyuhan nas afala tatadabbaruna ayyuhan nas. èyàn dákun ẹjá tó máa ronú o. èyàn ń sọ fún wa pé ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ò ní ìmánì ẹ̀dẹ́ o. èyàn tó wá sọ̀rọ̀ òun ló wá sọ fún wa pé ìwọ tó bá kórìíra àwọn ṣíà ọtí ń kórìíra ànábì ń já sí pé àṣàwọn ṣíà òun gan wọn èyí tí ẹ ṣe gbé àwọn sàábé ànábì ala haddi qawli lórí ọ̀rọ̀ rẹ̀ ní o ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní o ó lọ sí pé àwọn ṣíà ni wọ́n ju àwọn sàábé ànábì lọ́tọ̀ àwọn ṣíà òun sáwọn wà ní sàábé ni bóun tí wọ́n ṣe jẹ́ wá ṣàlàyé ẹ̀ bó ipò wo làwọn wà táwọn fi wá ń dẹni táwọn sọ pé ẹni bá ti kórìíra wọn ó ti ń kórìíra ànábì. ọmọ mùsùlùmí ẹ dákun àwọn ọ̀rọ̀ wọn yìí kò ní ká lùkọ ẹja kíyèsí. sẹ́rí àníṣe ilẹ̀ yorùbá yìí nǹkan míì ti ń wọlé wọ́n ti ń polówó nǹkan míì fún wa ìwọ ibi tí kálukú bá fẹ́ dúró sí oníkóṣe kíni oníkó ṣàlàyé rẹ̀ tètè ṣàlàyé rẹ̀ kọ́ni kọ́ lè mọ ìbò lọ fẹ́ dúró ìbò lọ fẹ́ wà ìbò ni wọ́n fẹ́ lọ ta ló fẹ́ tó pẹ̀lú ṣé ìdí wọn náà fẹ́ máa tó pẹ̀lú nísìn oníkájọ máa sọ pé tọ kò sí nǹkan tó ń jẹ́ àwọn sàhábà torí tó kùnú ẹ ti kọ́ndé mọ́ sàhábà àwọn sàhábà ọ̀gọ̀rọ̀ wọn ọ̀gọ̀rọ̀ aktharuhum àwọn tó pọ̀ jù nù wọn ní ìmánì 1 torí burúkú lọ́rọ̀ náà number 1 kí ẹni ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà ò ní ìmánì ó bá sí pé ọ̀gọ̀rọ̀ wọn kèfèrí ni wọ́n nù tó dẹ́ni tí ó bá ti ní ìmánì kí ni jama lásìmọ̀ ọ̀rọ̀ ni pé kèfèrí ni wọ́n bọ́n bá ti wá jẹ́ kèfèrí ajẹ́pálù kùránì tí ń bẹ lọ́wọ́ wa àwọn ta ló kọ́ wá nù olùkọ́ náà kèfèrí là ń kà nù torí pé ìwọ náà máa ń sọ nú ọ̀rẹ́ wá láti máa ń sọ pé in tó jẹ́ ajúwọ́lẹ̀ fálù kùránì ni pé ó ní tàwátúrù àwọn tí wọ́n gba àlùkùránì wa wọ́n ṣe kí ni wọ́n pọ̀ ọ̀gbọ̀ yanturu ni wọ́n tọ̀ tó bá ti wá ní pọ́ gọ́ọ̀rọ̀ àwọn sàábé náà ní mọ́ni ajẹ́pá àwọn díẹ̀ nu wọn ló gba àlùkùránì wa nù kárí díẹ̀ ló gbà kó ní mọ́ni nù tí wọ́n náà wá fi rílẹ̀ pé àwọn tó gbọ́ ló gba àlùkùránì wa á ṣe pé àwọn kèfèrí ti ń bẹnu àwọn tó gba ajẹ́pá àlùkùránì ti ń bẹ lọ́wọ́ àwọn ìwó ló nínú àlùkùránì mọ̀ tí ní ká tó mọ kẹ́bí sínú àwọn tó sì gbà pé ká kẹ́bí sálùkùránì àwọn ṣíà àtọ̀hún yìí náà ni sọ ni pé wọ́n fẹ́ polówó wọn fún wa níṣẹ́ so ọ ti ń polówó wọn ti pé indirectly àmọ́ pẹ̀lú gbólóhùn eléyìí tá a wá gbọ́ yìí ó ti wá direct báwọn ẹ máa kẹ́tẹ́ tẹ́lẹ̀ on bend your statement ni ọ ṣe kí ni on bend your statement ṣé ìdíkìlú ibo ló ti wá gan ṣé indirectly or directly ẹ wà pé ìwò láfẹ́ múnú gbogbo ẹ̀ la hawla wala quwwata illa billah. jàmá mùsùlùmí ẹ dákun èèyàn kò lè sọ̀rọ̀ ẹ̀ di kíní kan mọ́ wa lọ́wọ́ ẹ bá sọ fún mùdírù pé ọ lè sọ̀rọ̀ rẹ̀ mọ́ di ìrìgìnà mọ́ wa lọ́wọ́ ọ̀kan lè máa wí tó kàn wà rẹ̀ pé wà ló sì máa tẹ̀lé ọgọ́ táwọn kan bá ń ṣe àbí àbòsísì ń bẹ nílẹ̀ Yorùbá yìí tọ́lá ẹlòmí ò gba ìròrí òun àmọ́kọ̀ wọn náà ni pé èmi kẹ ẹnu tèmi kọ́ ni wọ́n ti gbọ́ pé ìyá tíṣà kú àmọ́ tẹ́nìkan bá ṣe kinní kan ẹ mọ̀ bẹ́ẹ̀ ti kó gbóngbòbò bí agbọ́ngbọ́ ọmọ ọ̀lẹ́ ilà mọ́ ṣe kíni òun là mọ́ ńlẹ̀ dì í mọ́ bẹ́ẹ̀ni tí ò já mọ́ kankan ńlẹ̀ Yorùbá tó bá ilé sọ kíní kẹrin gbogbo àfáàlẹ̀ ìbò jáde wọ́n kó bo owó pariwo rẹ̀ wọ́n máa kọ́ ẹni máa lè kọ ìbò kọ ìbò ẹni lè kọ lárúbọ kọ lárúbáwá àwọn ní muhadoro mọ̀ ṣe àwọn ní English ó mọ̀ ṣe lárúbọ mọ̀ ṣe ànígbà ó àníṣègbà ìyẹn kan sì ń wó ìsìláàmù lódìndí mọ́ wa lọ́wọ́ báyìí kálukú sì ń ṣe bí ìgbà tó yẹ pé ká ẹnà ṣe án lámúyẹ̀kún bí ìgbà tí nǹkan kò tiẹ̀ ṣẹlẹ̀ bí ìgbà tí nǹkan kò tiẹ̀ happen so èyàn wọ́n ń kọ̀ dé mọ̀ wọn sọ̀hábà fún wa ológọ́rọ̀ àwọn sọ̀hábà wọn ní mẹ́ni ẹni burúkú number 1 ọgọ́rọ̀ àwọn sọ̀hábà wọn dìsáàbù radiyallahu anhu ṣùgbọ́n àwọn ṣíà ẹni bá ilé tí ń kórìíra tánu ẹ má kíyèsí àárín yẹn o ẹ má kíyèsí àárín yẹn o ẹ wá jẹ́ wá wo àwọn ṣíà àtàwọn wí sọ́tà ànábì gan tí ẹ̀ kọ́kọ́ ni wọ́n fúnra ara wọn ni àbí ọ̀rẹ́ ànábì àwọn ìyàwó ànábì lọ́dọ̀ wọn ipò wo ni wọ́n wà ẹni ọlọ́run làwọn ìyàwó ànábì ni àbí ẹni bú àwọn bí ta fẹ́ ọ̀rá yánú o àwọn sọ̀hábí ànábì tá ànábì máa ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ipò wo ni wọ́n gbé wọn sí a wá wò pé ṣe bá àwọn eléyìí láwọn màlìkíyà làwọn ayébẹ̀kọ́ ni tọ́ Imam Málíkì alayhi rahmatullah àwọn wo ni Ìmáàmù Málíkì gbà pàáfi mọ́ wọn ìfẹ́ ànábì
àwọn wo là á gbéfẹ́ wọn lórí tí ó mọ tọ́ka pa nífẹ̀ẹ́ ànábì, àwọn wo ní ìmọ̀ kórìíra wọn ni ó mọ jẹ́pọ̀ ní kórìíra ànábì. àwọn òpètò sọ̀rọ̀ Ìmáàmù Málíkì là á tẹ̀lé ní àbọ̀rọ̀ Kàwúwa, ọ̀rọ̀ mùdírù là á tẹ̀lé ní àbọ̀rọ̀ dání àbọ̀rọ̀ Ìmáàmù Málíkì. ẹ̀ka pé aṣá gbọ́dọ̀ tẹ̀ lọ́rùn ẹnìkan náà àwọn méjèèjì, a sì gbọ́dọ̀ mọ bí tá à ń lọ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì. à ń tó ń bọ́sí àwọn àkọọ́lẹ̀ tí ń bẹ nínú àlùkùránì fún wa ó yín àwọn sàábé lọ ni. ẹ jù ẹ lọ bá wa single aya wa níbi tọ́lọ̀ ti yin àwọn ṣíà tó fi wá di pé ìkórìíra wọn ti wá di ìkórìíra ànábì, ìfẹ́ wọn máa di ìfẹ́ ànábì. just single verse challenge ni o. gbogbo àwọn ọmọ gbogbo ẹ̀dẹ̀wẹ̀dẹ̀ tó máa ń pariwo tẹ̀lé náà, gbogbo ẹ̀dẹ̀wẹ̀dẹ̀ náà káwọn náà jáde. ẹ bá wa mú ẹ kàn rárá fún mi ní aya kan, kí ló pé aya kan tó tiẹ̀ fi ọlá àwọn Ṣíà rinlẹ̀, kódà tó kàn tiẹ̀ já wúwo pé yẹn tiẹ̀ wá ń bì kan, kódà gbólóhùn wọn pé tiẹ̀ àbíbá kan tiẹ̀ náà wà. ẹ bá wa mú aya kan péré wa, hadithi kan péré wa, ọ̀rọ̀ Ìmáàmù Málíkì kan péré wa. ẹ lọ bá mú gbogbo nǹkan yìí wá ní tó mọ júwe páwọn Ṣíà tiẹ̀ lọ́lá ní Islam débi tí àmọ́ wá gbé wọn sípò pé ìfẹ́ wọn ò nífẹ́ ànábì, ìkórìíra wọn ò ní kórìíra ànábì. àfà táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ nì tán kó jẹ́, táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ nì tán hó pé Allahu Akbar, táwọn kan bá gbọ́rú ọ̀rọ̀ tẹ́jọ́ bẹ́ẹ̀ ń jòkó tí wọ́n sì ọ̀rá gbọ́ lọ bẹ́ẹ̀ náà, wàláhì àwa kan ò ní gbọ́ kọ́rọ̀ ni ó sì lọ onílọ abadan. ma'adira yohannas alhamdulillah naam. so táwọn kan bá gbọ́ tí wọ́n sì gbà tó sì wọlé sí wọn lára tó sì ń gbé kéèkiri Allah àbí ò lè gbà láyé. so bóun ní kórìíra àyà kan gbọdọ̀ wà lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tá a bá lẹ̀ mọ́ bẹ́ẹ̀ pé tó ọba ti gba ọba ti eighty kìíní or 8 ànábì nù. sọ pé abájọ ń sàlẹ̀ sọ fún ọ pé ìtọ́ ọba ilé ti kórìíra ànábì ó ti kórìíra Ọlọ́run, àyíbẹ̀ kọ́ ni. tọ́ ọba ilé ti nífẹ̀ẹ́ ànábì ó ṣe kínú ó ti nífẹ̀ẹ́ Ọlọ́run. àwa lè bọ́ mú àyà rẹ̀ wá. Olúwa sọ fún Al-Qur'an pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkum Allah. Olúwa ní ànábì kul sọ fún wọn in kuntum tuhibbuna Allah, kálẹ̀ bá nífẹ̀ẹ́ Allah fattabi'uni, tani ẹ tẹ̀lé èmi Muhammad ẹ tẹ̀lé. ó yá irú àyà tó wá báyìí, irú narration tó wá báyìí, dákun a challenge rẹ àti gbogbo àwọn dẹ̀dẹ̀wò rẹ pátápátá. ẹ bá wa múrú ẹ̀ wá nú Al-Qur'an àbí inú àdìsí ọ̀rọ̀ ànábì àbí inú ọ̀rọ̀ Imam Málíkì tí ó mọ júwe pé ẹ bá ṣáà ti fẹ́ fìfẹ́ ànábì hàn ara àwọn Ṣíà láti mọ̀ rí. àwọn Ṣíà wá ní mi'yar. ẹ má gbé tàṣà yóò wọlé fún wa, ẹ má gbé orí burúkú wọlé Yorùbá wá fún wa, ẹ má gbé ràn in tí ó jẹ àṣàgbákò wájú Ọlọ́run ẹ má gbé wá fún wa, ẹ má dorí wa rú, ẹ má da ìsìláàmù lẹ Yorùbá rú. lẹ́ńlẹ̀ Haúsá rẹ o zakizaki in tó polówó títí tó fi dìdàkudà mọ́jọba lọ́wọ́ kọ́lọ̀ tó lọ́wọ́ bánu o ọlọ́mọdé ò lè gbérí mọ́. ṣe àgbẹ̀ yìí Abdul-Jabbar Kabara bóun náà ti bẹ̀rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ rẹ̀ táìtì ṣínkì òun náà Ọlọ́run eléyìí náà bí ó ṣe ní rí gbígbé kíní ìwọlẹ̀ Yorùbá lọ́dá kan sáà wà lọ́wọ́ lé lórí. àwọn ó sì máa sọ fún ọ ogun tí ń ṣẹlẹ̀ yìí wallahi wà ní escape way bí idhnillahi ta'ala. ọ̀ lè escape ọ̀ lè ṣàbòsí ìkọ̀ ti jẹ́ lọ gbé. wallahi ọ̀ lè ṣàbòsí ìkọ̀ wá ṣe kí ni kọ̀ jẹ́ lọ gbé. wọ́n bá wá rí ibi rápálá tó jẹ́ lọ gbé láyé wallahi ọ̀ jẹ́ lọ gbé ń jọ gbé al-qiyamah. ìyẹn ṣàbòsí kò jẹ́ lọ gbé. ebi Jàbárù ń bẹ níbi títí rántí ẹ̀ lọ́wọ́ báyìí. nǹkan kan lẹ́jọ́ ń wí kankan lẹ́jọ́ ń sọ. a sì ti ra àwọn albáìfù lẹ́kṣọ́rọ́nì rẹ̀ ìgbà tọ́rọ̀ Jàbárù ṣẹlẹ̀ a mọ̀ tán post a sì mọ̀ kọ́mẹ́ǹtì wọn. ní táwọn náà sọ ní pé ọ̀já fẹ́ fún Jàbárù ní freedom kó náà lè mọ̀ sọ tẹnu ẹ̀ a máa rí wọn a rí post wọn èyí tí bẹ́ẹ̀ kò dùn a rí amọ́ tó sọ́kọ́ ọ̀rọ̀ Jàbárù. àwọn ìgbà tó ní pọ́rọ̀ ti yíwọ́ tán ẹ̀yà ṣe kíni ẹ̀yà ṣe mẹ́lọ̀. aláìtẹ́ bá tó bẹ́ẹ̀ wọ́n náà kàn tiẹ̀ lọ Kánò náà ṣe bẹ́ẹ̀ lójú ń Kánò ẹ lọ ojú yín Kánò sí rẹ ọ̀nà ó dúró nínú àwọn àgbààgbà fáà ilẹ̀ Kánò sáà ni ẹ tiẹ̀ lọ́bẹ̀ náà kọ̀ọ̀kan tiẹ̀ lọ sí wá sí ẹ invite ara yín náà gbé pléènì lọ òun ní náà wàhálà ìbá ti ń pẹ́ káàkiri sí ẹ lọ́bẹ̀ náà ọba débẹ̀ kan ọ̀rá bá aṣọ díẹ̀ tó máa ń sọ parẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn sàábí Yorùbá gan ni ọbí sọ ọ̀gọ̀rọ̀ àwọn sàábí ò ní mọ́ ni ó má jẹ́ ń tàn wọ́kọ́ lọ wọ pléènì wálé mọ́ ìjọ òun náà ni wọ́n ti máa arrange ọ̀rọ̀ rẹ̀ ìjọ òun náà ni wọ́n ti máa arrange bó lọ́lọ́kọ́ ó ṣe dá sí lọ́sì wá rojú ara irú dìbẹ́ tó ṣẹlẹ̀ Jàbárù yóò ṣẹlẹ̀ sí wọn náà àwọn àlè mọ̀ pé ó yá wa kó tí gbogbo tíra tó ń kó abẹ́ tébù
báyà ti yíwọ kí ni ó kù ọkọ̀ bọ́ta mọ̀nà ẹ wá fẹ́ gbé nǹkan tí ò da ẹ wá fẹ́ gbé wọlé jàmá mùsùlùmí ẹ wá jẹ́ àti ẹ̀rìn díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ṣí àtàwọn yìí àwa lè mọ̀ pé ṣérú àwọn ẹni yìí tó ń sọrú àwọn ọ̀rọ̀ báyìí ṣáwọn làámà wá gbé sípò pé ìfẹ́ wọn nífẹ́ ànábì ìkórìíra wọn ní kórìíra ànábì wọ́n pẹ́ nìkan inú àwọn ṣí àtúnṣẹ́ni aṣááhùmọ́lá a pè ní Zaiduddin al-Bayadi ó ní tíra kan tíra yìí a ń pè ní as-siratul mustaqim ila mustahiq at-taqdim as-siratul mustaqim ila mustahiq at-taqdim ma lọ rí wá tíra àwọn ṣíà ní àgbákò tíra ọlọ́mọdé bá wọn nígbàgbọ́ sáwọn tí máa ń bẹnu ẹ̀ inú àwọn àgbààgbà fà ṣíà táwọn náà táwọn bá dárúkọ ẹ̀ báyìí tí wọ́n ṣe pé sàdánkátà nígbà tí ń sọ̀rọ̀ pa Hussein ibn Ulwan ìyóò náà wá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ ni wá látọ̀dọ̀ as-Sadiq ọwọ́ abọ́rọ̀ lọ wá débi áyà tọ́lọ́wọ́n ọba ti ń sọ pé wà idh asarra an-nabiyyu ila ba'di azwajihi hadithan ó wá ní azwajihi yẹn pé ba'di azwajihi tọ́lọ́wọ́n ọba ń sọ ní Hafsa ẹ̀ ń gbò wá jẹ́ Hafsa ń kọ́ onítọ̀ Hafsa tó wá jẹun sí rèé ó ti ya kèfèrí ǹjẹ́ kí ló sọ di kèfèrí ó nítorí pé ó ń sọ fún ànábì pé man anba'aka hadha ìyàwó ànábì ó di dánú ó ti di kèfèrí ìyàwó ànábì wo Hafsa onítọ̀ Ọlọ́run ọba sì ti sọ nípa àtòun àti sísítà rẹ̀ pé in tatuba ilallahi faqad sagat qulubukuma ó ní aizagat pé ẹ̀kọ́ kan yìí ní ti yẹ ó ní wazaigul kófùrù sí ni so látara bẹ́ẹ̀ Hafsa tí ń jọmọ Umar tí ń jẹ́ ìyàwó ànábì Muhammad kèfèrí ni àtàràkójá kèfèrí yóò wọ náà jọ gbé ìdàlùkìyàmà wíwọ náà rẹ̀ jọ gbé ìdàlùkìyàmà yóò ṣe gbére khalidatan mukhallada ìyàwó ànábì ọlọ́mọ náà ni ìyàwó ànábì wọ́n ní kèfèrí ni lọ́rẹ̀ wo tí wọ́n tàdá kan as-siratul mustaqim ila mustahiq at-taqdim ọkànù àwọn ìkan ní Yusuf al-Bahrani lára àwọn ṣíà ni inú tíra rẹ̀ kan a pè ní Shihabu Thaqib fi bayani ma'ana an-nasib nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ń pàyẹ́ lọ́wọ́ Aisha radiyallahu anha ó ní Aisha tẹ́ ń sọ yìí annaha murtaddat ba'da mawti sallallahu alaihi wasallam ó ní bá nàbì ṣe ti kú tán báyìí ó náà Aisha náà ti fi Islam lẹ̀ ó ní kódà kamartadda dhalika al-jammu al-ghafuru al-majzum bi imanihim sabiqan kamartadda dhalika al-jammu al-ghafir al-majzum bi imanihim sabiqan ó ní pé jẹ́ sí ọ̀gọ̀rọ̀ yanturu nínú àwọn sàábí ànábì tẹ́ẹ̀tì fọ́pọ̀ wípé àwọn eléyìí ti nígbàgbọ́ tẹ́lẹ̀ ó ní ọ̀gọ̀rọ̀ wọn náà padà di pé wọ́n ṣe kèfèrí nígbà Aisha náà di kèfèrí Hafsa kí náà pé Aisha kí náà pé ẹ̀dàkúngbà àwọn ìyàwó ànábì bá wá ń di kèfèrí báyìí ṣérú àwọn yóò láwàá gbé máa fi ṣòṣù wọn pé ẹni bá ti wá ń kórìíra ta ni bóò làwọn ṣe jẹ́ sànábì ìròrí wọn ò níyùn ìkànnì wọn náà Muhammad ibn Hussein nígbà tó mọ̀ sọ̀rọ̀ nù tíra rẹ̀ àwọn tíra rẹ̀ ní al-arba'in fi imamati al-a'immati at-tahirin الأربعين في إمامة الأئمة الطاهرين أني مما يدل على إمامة أئمتنا الاثنى عشر أن عائشة كافرة مستحقة للنار وهو مستلزم لأحقية مذهبنا وأحقية أئمتنا الاثنى عشر وكل من قال بإمامة الاثنى عشر قال باستحقاقها اللعن والعذاب سبحان الله أني نجوم توقع إيقا وعفا وعنقا غنى الاثنى عشر àwọn yẹn wọ́n gbà pa àwọn ọmọ ànábì méjìlá wọ́n gbà káwọn méjèèjìlá yìí ẹni tí ò tiẹ̀ lè ṣàṣìṣe ni wọ́n àwọn ṣíà kan nírú gbàgbọ́ yìí àwọn làwọn àfáà máa ń pè ní alifna ashariya inú àwọn ìran ṣíà tó burú làwọn náà wà ìgbà tí ó mọ sọ̀rọ̀ ó nínú tó ń tọ́ka lórí ìjà aṣáájú àwọn alifna ashariya táwọn wíwù anna Aisha ta ó nítorí pé ìyá ńlá wa Aisha káfíratun ó ní kèfèrí ni mustahiqqatun linnar ẹni tó lẹ́tọ̀ọ́ kó wọ iná ni wa huwa mustalzimun li ahaqiyyati madhhabina ó ní ẹ̀dẹ̀ ń tọ́ka lórí pé madhhabi àwọn yìí ló tọ́jú sẹ́ wa ahaqiyyati a'immatina al-ithna ashar ó sì ń tọ́ka pé àwọn olórí àwọn méjèèjì láì aláwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo táwọn sọ yìí jù
wa kullu man qala bi imamati lithnay ashar ó ní gbogbo ẹni tó bá ti lè wá gbà ipe àwọn ìmáàmù méjèèjì láì àwọn náà gbọ́dọ̀ jẹ́ àwọn náà sì lẹni tá gbọ́dọ̀ níwọ̀n yìí sí àṣìṣe ó ní qala bi istihqaqiha al-la'n wal madha wal adhab irú ẹni yẹn náà mọ̀ gbà pé Aisha ẹni tó yẹ ká mọ̀ gbé ṣépè ní Aisha ẹni tó yẹ ká mọ̀ retí pé yóò jìyà jọ gbé dal qiyamah ni. Olúwa foríjì wá pa nàrètì ọ̀rọ̀ yìí o Ọlọ́run dákun foríjì wá pa nàrètì ọ̀rọ̀ yìí o Ọlọ́run dákun foríjì wá pa nàrètì ọ̀rọ̀ yìí o wọ́n ti wọ́kọ́ sọ̀rọ̀ Hafsa ayé ẹ̀kọ́ wọ́n ti wọ́n sọ̀rọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní ọmọ náà ni ó sì lẹ́tọ̀ọ́ sí ká mọ́ sí kínú káwọn ọmọ gbé ṣépè láwọn mí nù ọwọ́ abadé lẹ́vù pé nínú táwọn gbà páwọn ó fi mọ́ súnmọ́ lọ́wọ́ òun ni káwọn dẹ̀ jókòó báyìí sọ yìí tí wọ́n mọ̀ ṣe àfikàr tọ́mọ̀jẹ́ subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar la hawla wala quwwata illa billah táwọn ó bá mọ̀ ṣe àfikàrù tán bẹ́ gbalada ọmọgọ́ la'natullahi ala Aisha la'natullahi ala Aisha la'natullahi ala Aisha la'natullahi la ilaha illallah Ọlọ́run dákun foríjì wá pa nàrẹ́ ti rẹ̀ o àfẹ́ kọ́ ní burúkú yóò wọ̀ lú wa wá wọ́n ń polówó àwọn eléré ibú yìí fún wa lójí à ń jẹ́ káwọn èèyàn wọ́n mọ̀ pé wọ́n èé ṣe ni èèyàn máa ń polówó débi táwọn wá ní ìkórìíra wọn ní ìkórìíra nàbì sáwọn eléyìí ò ti mọ̀ fọ̀tá hàn sáà nàbì ẹ dákun ọ̀tá nàbì dà ọ̀rẹ́ ànàbì dà nínú àwọn eléyìí àtàwọn sábẹ́ ànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan wo ṣe nígbà wọn wá parí ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ìyàwó ànàbì tán àwọn abọ́ sórí àwọn sábẹ́ ànàbì ṣáàjú ọ̀pá àwọn tó lẹ́nu jù ní àwọn sàábí ànábì àwọn al-khulafa ar-rashidun káàsì lọ gá gbogbo wọn Abubakar Siddiq radiyallahu anhu orí rẹ̀ náà ti gbé èyí dáadáa kọ́lẹ̀ kan Zainuddin al-Bayadi tó ní tíra as-siratul mustaqim ila mustahiq at-taqdim ìgbà tí ó sọ̀rọ̀ ó ti ń bọ́rọ̀ bọ̀ ó wá ní wà fi riwaya ó ní kó dánú riwaya kan annahu ay annabi ipe era annabi a'lama Hafsa ipe annabi sọ fún Hafsa anna abaha wa Aba Bakr yaliyad al-amr ipe bàbá rẹ̀ àti Abubakri àwọn ni wọ́n padà máa bẹ lórí àlámọ̀rí ọ̀rọ̀ Islam fa Hafsa ti ila Aisha olówó lọ rẹ̀ tú àṣírí ní fún Aisha ìgbà tí Hafsa tá annabi sọ fún ó sọ fún Aisha ẹ bá wọn náà fa afshat ila abiha ó ní Aisha náà wá délé ó lọ rẹ̀ sọ fún bàbá tiẹ̀ ta ni bàbá rẹ̀ Abubakar radiyallahu anhu fa afsha ila sahibi ó lá Abubakar náà bá tún pé ọ̀rẹ́ rẹ̀ lálọ́rẹ́ rẹ̀ Umar ó bá kó Umar dòkó pé ń gbọ́ ńlá nàbí ní bóun bá kú tán èmi àti ẹ lókù tá a mọ̀ tukọ̀ àwọn mùsùlùmí fàjítàmà aláwọ̀ méjì bá panupọ̀ wọ́n bá dárò ríjọ wọ́n bá kí ni ká ṣe ọgbọ́n òní adá nígbà òun náà tiẹ̀ tí irun kí ni ká wá ṣe fún wọ́n bá panupọ̀ pé ala an yasta'jila dhalik gbé èwo làámọ̀ wá fẹ́ kẹ́mi rí ogun sí nígbà òun náà ti sọ pé àwa là á jẹun jẹ́ àtètè ràn lọ kó tètè máa bá tiẹ̀ lọ káwọn lè ṣe kínú ká lè jẹ́ àwọn ní yastaqinahu summan aláwọ̀ méjì wá ń wá pé bóò làwọn ó ṣe fà nábì ní poison jẹ́ ani falamma akhbarahu Allah bi fi'lihima ani ngba tó Ọlọ́run bá wá sọ bá nábì ipe wo àwọn méjèèjì be pa ọbẹ̀ fún poison sínú oúnjẹ rẹ̀ ni o ani hamma bi qatlihima ala nábì fún rẹ̀ gan náà ó náà wá decide pé ẹ̀yin méjèèjì bí kò pa yín ni wọ́n lábù Bakiri àti Umar àwọn ronú pé àwọn fẹ́ poison ànábì ó ní gbọ́ sí àníwí ó ní gbọ́ Ọlọ́run wá jẹ́ ká ànábì ó mọ̀ pé àwọn Abubakiri àti Umar tó dípọ̀ tí ní wọ́n joyè tó sọ fún Hafsa sọ fún Aisha sọ fún bàbá rẹ̀ Abubakiri sọ fún ọ̀rẹ́ rẹ̀ Umar meanwhile Hafsa náà ṣèbọ́ mọ Umar ni èyí ṣe Hafsa sọ fún bàbá tiẹ̀ Aisha náà sọ fún bàbá rẹ̀ àmọ́ torí aburú àtàbòsí tán fẹ́ ṣe tọ́ ìgbà méjì wá gbọ́ bẹ̀ pé àwọn alájò ìlẹ́yìn rẹ̀ jẹ́ àwa bá ti ran lọ sọ́run àwọn abẹ́ poison ànábì wọ́n níbi wọ́n ti wọ́n ń gbèrò àti poison ànábì nígbà Ọlọ́run wá sọ fún ànábì pé wọ́n bẹ́ poison rẹ̀ o àmọ́ bí qatlihima ànábì náà bá tún lẹ́mìí pé kẹ́ tó lẹ́ pa mí èmi gan níṣe kí ni èmi ní kọ̀ọ̀kan pa yín ẹ tún wọ́n tán fi ròyìn ànábì ani fahalafa lahu annahu ma lam yaf'ala anase wa búra fa na pé o àtèmi àti Abubakar àtèmi àti Umaru ani pa o fanazal ani aya wa ń sọ̀kalẹ̀ pé ya ayyuhal ladhina kafaru la ta'tadhiru al-yawm ẹ̀yin kèfèrí ẹ má wulẹ̀ excuse kankan wá mọ́ la ilaha illallah àwọn oni sọ̀rọ̀ yìí àwọn Shia ashi'atu shani'a inú tí àtàkà kò as-siratul mustaqim ila mustahiq at-taqdim ṣerú àwọn eléyìí láwà ní pé àwọn ní béèyàn bá ilé kórìíra wọn ń kórìíra
àwọn tó lè máa fi ìròyìn burúkú bá ìròyìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀kàtúnù tíra àwọn kan náà ń bẹ à ń pè ní usulul kafi nínú àwọn tíra àwọn Shia náà ni. ìgbà tó débi ayé ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó lù wá ní innal ladhina kafaru ba'da imanihim thumma izdadu kufran. ó bá fẹ́ sọ̀rọ̀ nu tíra yìí ó bá ní nazalat fi fulanin wa fulan. oníṣẹ́ rí ayé yẹn pé dájúdájú àwọn tó yẹ pé wọ́n ya kèfèrí lẹ́yìn tó ti ní ìmánì wọ́n tún wá lékún ní kèfèrí wọ́n gan wá ju bó ṣe ó wá bù háyà. ó ní lágbájá àti lágbájá Ọlọ́run ọba ń bá wí. ǹjẹ́ àwọn òwò wà ní lágbájá ó ní Abubakar àti Umar àti Uthman. Abubakar Umar Uthman. ìgbà wá sọ nǹkan kan pa àwọn tá à ń dákọ̀ yìí o. amanu bin nabiyyi sallallahu alaihi wasallam ó ní lóòótọ́ wọn gbà wọn gbà fún Ànábì bẹ̀rẹ̀ ayé wọn fi awwalil amr ní bẹ̀rẹ̀ wọn. wa kafaru hina aradat alayhim alwilaya. wọ́n ní àmọ́ ìgbà tó di pọ́rọ̀ àjòlóyò lórí tó wáyé wọ́n bẹ̀rẹ̀ sí ní ya kèfèrí. hina qala an-nabiyyu man kuntu mawla fa hadha aliyu mawla. ó nígbà tá Ànábì bẹ̀rẹ̀ sí ní sọ pé gbogbo ẹni tó bá ti gbà pọ̀ ga òun ni mo jẹ́, Ali náà ti ń jẹ́ ọ̀gá rẹ̀. thumma amanu bil bay'a li amiril mu'minin. ó ní wọ́n gbàgbọ́ lójú ayé Ànábì pé tó bá ti kú tán Ali là á ṣe bay'a fún. so thumma kafaru lẹ́yìn náà wọ́n wá tún wá di kèfèrí. hina mada rasulullah ìgbà tó di pé Ànábì kú tán falam yuqirru bil bay'a tán ti wá láwọn gbà pé Ali ní ó jọ lórí wọn àbá gba bay'a òní mọ́. thumma zadu kufran ó náà wá lékún ní ìyà kèfèrí bí akhdhi man bay'u bil bay'ati lahum. fàáwùlà lam yabqa minhu minal iman ṣe bí ó parí ọ̀rọ̀ sínú. ó láwọn tẹ̀rí tá ń dákọ̀ yìí ìgbàgbọ́ kankan ò ṣẹ́kù lára wọn mọ́. ìgbàgbọ́ kò ṣe kí ni lórí wọnú usulul kafi dákun ọ̀rọ̀ yìí fàháùlà lam yabqa minhum minal imani ṣe bá ń wá tú sọ̀rọ̀ tí kàwúnà wílẹ̀ Yorùbá ipa wọn sàábé yẹn ọ̀gọ̀rọ̀ wọn ò ní ìmánì. ó lájẹ́ sọ fún pé àní ọgbẹ́ tíra tó ń kà jáde mùdírù gbé tíra tó ń kà jáde jájọ gbé sẹ́gbẹ́ àwọn ọ̀ràn ọ̀hún Ṣíà ẹ̀rí pé ń bẹ̀ ní ti lọ rẹ̀ kò gbé jáde járí àwọn nùkú láti yẹ kó wọn jáde járí wọn àwọn tó lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀. fàháùlà lam yabqa minhum minal imani ṣe nǹkan kan kú mọ́ inú gbàgbọ́ lára wọn. ṣe wá rí nǹkan kan kú mọ́ yìí látara bẹ́ẹ̀ àwọn ẹni yìí náà bá a ṣe sọ lẹ́ẹ̀kan nínú táfi máa ń taqarraba ila Allah táfi máa ń súnmọ́ lọ oníkan máa ṣépè lábúbákiri kan ṣépè lé Umaru kan ṣépè lé Aisha radiyallahu ta'ala anhum wa ani sahabati ajma'in. tíra kan náà bẹ́ẹ̀ náà tíra wọn Ṣíà à ń pè ní ar-Rawda min al-Kafi. ayé kan ní Abu Abdullah òun ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ayé al-Qur'an tó lu wa ní Rabbana Ọlọ́run bá ń sọ̀rọ̀ ń pa àwọn kèfèrí nígbà tó bá àwọn ọmọ nígbà tó bá wọná wọ́n wà máa ní nínú náà ni ó wà máa ní Rabbana Olúwa wa o arina alladhaini adallana àwọn méjèèjì tán sì wá lọ́nà yẹn Ọlọ́run ọ̀sì jẹ́ àrí wọn minal jinn ẹ̀wọ̀n ọba nìkan ti wìrẹ́ o minal jinn àwọn tó yẹ pé nínú àwọn àlìjànú ni wọ́n wal ins àti nínú àwọn èèyàn naj'aluhuma tahta aqdamina jẹ́ àfi àwọn méjèèjì sábẹ́ ẹsẹ̀ wa nù náà liyakuna minal asfalin káwọn méjèèjì lè máa bẹ nísàlẹ̀sàlẹ̀ náà qala nígbà tọkùnrin burúkú yìí inú tíra ar-Rawda minal Kafi nígbà tí ó wí ó ní àwọn méjèèjì Abubakirin wa Umar. ó ní wa kana fulanun ṣètọ́ lórúkọ àìkánu wọn ṣètánì burúkú lòun ìjẹ́ ta ni yóò ó ní Umar ibn al-Khattab. ó ní Umar ibn al-Khattab àwọn eléyìí ọ̀tá àwọn sàábí Ànábì ni wọ́n. so ìwọ náà wá dé ọkọ̀ọ̀kan ń kọ̀ǹdẹ́mù àwọn sàábí fún wa látọ̀ọ́nù tó ti pẹ́ ó wá di nísìn ó wá di pẹ́ ní bá ń kórìíra àwọn Ṣíà ń kórìíra Ànábì alọ́ọ̀rí bí gbé wọ̀. ọ̀jọ́rí kò sí ibi tó bẹ́ẹ̀ gbogbo tí tó bẹ́ẹ̀ gbédé àwọn èèyàn ti ṣe wàhálà lórí ẹ̀ kalẹ̀ ọ̀ ń gbédé báyìí wọ́n mọ̀ tanná sí dáadáa pé ibi tí ń lọ rèé tí ń polówó rèé. so ìwọ fẹ́ kọ̀ǹdẹ́mù àwọn sàhábà fún wa ọbẹ̀ jẹ́ wọn kó lẹ́yìn àwọn sàhábà turidu an tansiba baynana wa bayna al-ashab ọwọ́ afẹ́ kọ̀ rọ́bà ọmọ wọn ash-shi'atu ash-shani'a shana'ahumullah. kò sáyè kò sì sọ́nà kò sì wọlé kò sí kí ni àbá kò rí kò sí lè rílé wọ̀ bí idhnillahi ta'ala. ọ̀kan tún nù àwọn Ṣíà àwọn tí wọ́n ti sọ rè Shaykhuna al-Allama Shaykhul Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah. wọ́n ní risala kan pa usulu tafsir wọ́n tó bá lè láǹfààní àti lọ́ka náà tó lábẹ̀lẹ̀ ẹ̀lú inú risala wa ń wá àbáwọn èèyàn tí máa ń tú Al-Qur'ani túkùtù àwọn lọ náà létí ọ̀rọ̀ àwọn Ṣíà kan àwọn Ṣíà débi
suratul tabbati yada abi lahabi wa tab ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. súrà yìí àyà àkọ́kọ́ rẹ̀ pé tàbátì yàdá àbí láhàbí wà tábà ipe ọwọ́ àbú láhàbí méjèèjì ti bólẹ̀, ọwọ́ rẹ̀ ti pòfo, ọwọ́ rẹ̀ ti rofo, ọwọ́ rẹ̀ ti gúnlẹ̀ sí èbúté òfo. gbogbo amẹ́ntọ́lọ́ ń bá wí àbẹ́ amẹ́ntọ́lọ́ ń bá wí. ìgbà táwọn ṣí àòdè wọn ni tàbátì yàdá àbí láhàbí pé ọwọ́ méjèèjì tọ́lọ́ ń wí ọ̀tún àtòsì ní wí alọ́wọ́ méjì náà ló ní tẹ́lẹ̀ ní ọ̀tún tí wá ń wí Abubakar lọ́tún, òsì tí ń wí Umaru ní òsì. Inna lillahi wa inna ilayhi raji'un. Ashi'atu shani'a wọ́n bọ́ sínú al-Qur'an ayà tọ́lọ́wọ́n bá bí sọ̀tà nábì Musa fún wa inú suratul Baqara tọ́lọ́ inna Allaha ya'murukum an tadhbahu baqara. Olúwa ń pàṣẹ pé ẹ máa lọ rèé pa màálù. ìgbà wọn Ṣíà ó tu wọ́n ní màálù bẹ́ẹ̀ ìyá ńlá wa Aisha ni nítorí zina tó dáná rẹ̀ ń jọ sí Ọlọ́run ṣe ní kí wọ́n lọ rèé dúnbù rẹ̀ odidi ìyàwó ànábì. sáwọn eléyìí lẹ́ẹ̀ máa sọ fún wa pé ẹni bá kórìíra wọn ti kórìíra ẹ̀dá ọ̀kan wájà bíra wa pẹ̀lú bí tá a ti ọ̀rọ̀ akéwúdé yìí náà ó yá kórìíra wọn ni àbóyá fẹ́ràn wọn. àwọn tí ń sọ ọ̀rọ̀ yìí ó yá máa gbé wọn gẹ́gẹ́gẹ́ ni àbí káwábò láti máa dènà mọ́ wọn. àwọn Ṣíà ṣe pé wọ́n bá tún kéèyàn tó ponú wọ́n tún ponú, wọ́n bá ní kéèyàn gọ̀ wọ́n ṣe kí ni wọ́n gọ̀. Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah lọ́kà Minhaju Sunnah ó tú àṣírí wọn síbẹ̀ púpọ̀ buhaya. nígbà tó bọ́ọ̀rọ̀ níbi kan ní in fact àwọn gbogbo àwọn fírọ́kù tó ti lọ pátápátá àwọn òrí fíríkọ̀ kan tó ponú tó àwọn Shi'atu Shani'a wọ́n ponú gan jiddan torí àwọn ọ̀rọ̀ tí ó kàn bá láká ìmú ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu wọn. tí a bá wọn Shi'a níbi tán ya ẹ̀hàn náà dé ìgbẹ́ àwọn aṣáájú wọn ẹ má pinnu pé mo pẹ́ ń gbẹ o torí pé mo yẹ pẹ́rẹ́ rẹ̀ náà ni ìgbẹ́ àwọn àgbààgbà afá wọn nínú ọ̀nà táwọn fi máa ń jẹ́ ni Ọlọ́run ni pé ìgbẹ́ wọn tán ti yà sínú sọ́kèwé wọn wọ́n wà lọ́bẹ̀ wọ́n mọ̀ lọ́ọ̀rẹ́ fọwọ́ bù ó ti láwọn àkókò tán mọ́ sí lọ́dọọdún wọ́n sì mọ̀ fi pa orí wọn ìkan náà àfà ìran ìṣẹ́ra tí mo kà ń jọ kan gbá ní àmọ́ ń lọ àwọn Ṣámílà ń dáadáa báyìí wọ́n á ṣe bá ń sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn Ṣíà yìí mo ti jálù ọ̀rọ̀ náà mo rántí pé náà sábà sínú Minhaju Sunnah an-Nabawiyyah Sheikh Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah àmọ́ èyí tí ìrí kà ń bẹ̀ fún ara mi. ọláwọn Shi'atu Shani'a àṣẹ mọ́tọ́ ṣe níbi tí wọ́n máa ń bínú àwọn ẹ bá wo ọ̀rọ̀ nílẹ̀ kan ẹ rí i pé wọ́n ṣe bí ìgbà táwọn ń gbèjà Ali àbí ipe àwọn Abubakar àti Umar Usman wọ́n ti ṣe bẹ́ẹ̀ àlójú ayé ànábì fún Abubakar àwọn gbà tó di pé fún Ali àwọn gbà tá ànábì kú tán wọ́n ya kèfèrí. àwọn lọ rèé wá kẹ́tẹ́kẹ́tẹ́ mẹ́rin bí ránkọ́ mẹ́rin sí ni àwọn wá sọ̀kan ló kọ eléyìí Abubakar eléyìí Umar eléyìí Uthman eléyìí Ali. wọ́n ní èyí tán kọ́ sọ́lá Abubakar wọ́n wá fìyà jẹ́ ń gbọ́ iyì tí ẹran ni o wọ́n bìlíìvù pé báwọn ti ń na kẹ́tẹ́kẹ́tẹ́ hùn àwọn na Abubakar ni. wọ́n ní yóò ná yín wọ́n akérèdọ́ na Abubakar mo sọ wọ́n ní yóò nà kejì náà tó sọ ní Umar yóò nà kẹta náà tó sọ ní ṣe àpẹ ẹlẹ́ẹ̀kẹ́ ní kí ló yẹ kó ṣẹlẹ̀ sóhun báwọn ó yẹ kó mọ gbádùn ní o àbá ló bá tún kó gíbo yíhun náà o igi ìyàgí dídí a níbo wá ṣe gbẹ̀ tán wá pépé wá a ti ẹ̀ gbọ́ pé tó bá lọ na Abubakar àwọn ará wọn náà ni o àdọ́lákìdá pé ó ṣàbòsí fún Ali Umaru náà ìyún náà lè ṣe ojú pó ṣàbòsí fún Uthman ìyún náà lè ṣe ojú pó ṣàbòsí fún kí wá ní tàlítọ̀ tún wá náà ó náà lẹ́tọ̀ọ́ sí à ó nítọ̀ in tó ń fi fìyà jà Abubakar ni pé khilafa ipò tá Nábì gbélé Ali ló yóò gbé fún ó ṣàbòsí olóyè fìyà jẹ Umaru náà Abubakar kó ṣe bóyá kó dá padà fẹ́ ni ó lẹ́tọ̀ọ́ ló ṣe fìyà jẹ Usmanu náà ó yẹ ó dá padà fẹ́ ni ó lẹ́tọ̀ọ́ ló ṣe fìyà jẹ tàlí ńkọ́ ó ní kí lòun náà wá ń wò wọ́n wá ń gbàjọba lọ́wọ́ rẹ̀ kò sì sọ́dọ̀gún mọ́ wọn lọ́wọ́ ṣó náà wá rídìí ni ló ti wá fìyà jẹ èyí náà wọ́n wá ponú àbẹ́ ponú ọ̀rọ̀ mi á pọ̀ wọ́n sí wọn àbá kẹ́ẹ̀wá ní pé irú àwọn eléyìí ẹn bá ti ń kórìíra wọn ẹni tí ń kórìíra Nábì kóró gbáwó lẹ́nu ẹni tó sọ gbé kò dájú pé lásìkò tẹ́ sọ̀rọ̀ ni kò dájú pé làákà ìyẹn pé dáadáa àti pé ẹ nímọ̀ nípa gbogbo àwọn eléyìí àwọn sì mọ̀ pé ojú yóò tó tíra náà ojú yóò tó nǹkan kẹ́rẹ́ ojú èèyàn ò gbọ́dọ̀ tó nǹkan kó ka gbogbo irú àwọn nǹkan báyìí kó wá sọ irú àwọn ẹni báyìí dẹni dáadáa àwọn èèyàn wo nìyẹn síbi tíra wọn là ń dàkọ̀ tíra wọn là ń dàkọ̀ yìí
àwọn ògbé sábẹ́ tébù àti pamọ́ òpùrọ́ ni wọ́n ní ẹ̀yin dákọ̀ tíra fún yín o ẹ̀yin náà lọ sí wàhálà ní tí ẹ̀ dákọ̀ rẹ̀ àtàtẹ̀ lọ wà bá àti dákọ̀ rẹ̀ á lọ wá fún ara wa nígbà tí wá kórìíra àwọn ṣíà ó kórìíra àwọn owó làwọn ṣíà tó fi di pé nǹkan èèyàn kórìíra náà wì látara wọn ọ̀kanu ẹja wa tún wá gbọ́ ọ̀rọ̀ yìí eléyìí ló wá ní agbára jù eléyìí ṣe kí mo gbé àbá ó ní agbára o ó ní agbára o ó ṣe kí ni àbá ó ní agbára o wọ́n pe tírà ọkùnrin kan As-Sayyidu Ni'matullah Al-Jazairi As-Sayyid Ni'matullah Al-Kini Al-Jazairi ó kọ tírà kan pè ní Al-Anwaru Nu'maniyya al-madha Al-Anwaru Nu'maniyya ó wá débi báàbù kan ó ní nurun fi haqqiyyati dinil imamiyya ó ló fẹ́ fi ìmọ́lẹ̀ kan hàn níbi dábì wọn pé ẹ̀sìn àwọn al-Ithna Ashariyya ipe ẹ̀sìn wọn gangan ní òdodo ó wá ní wa wajhun akhar li hadha ó ti ń bọ́rọ̀ bọ̀ ó ní in another way tó máa jẹ́ káwọn tó fi wú ọ̀rọ̀ yìí ó ní la a'lamu olówó mọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ illa anni ra'aytuhu fi ba'd al-akhbar àfi pé òun rí ọ̀rọ̀ náà níbi àwọn àkọsílẹ̀ kan wàhásílò ó ní tó sì rí náà ni pé anna lam najtami' ma'ahum ala ilah ó láwọn táwọn jẹ́ ṣíà pẹ̀lú àwọn mùsùlùmí tó kù àwọn àtàwọn òjò pàdé lọ́dún níbi ọlọ́run kan náà pé ọlọ́run kan náà kọ́ ni àjọ ń sìn ìwọ́n tí wọ́n sọ pé ń gbà náà ọmọ ìyá làwọn tá ní ọlọ́run kan náà kọ́ ni àjọ ń sìn wàlá àlá nàbí yín ó láàánábì kan náà sì kọ́ lájọ ní ìgbàgbọ́ fún wàlá àlá ìmáàmù kan náà sì kọ́ ní ìmáàmù wa wàdálìkà ó ní ìdí ni pé annahum yaquluna ó ní tọ́lá àwọn mùsùlùmí tó kù yẹn àwọn èèyàn yìí àwọn máa ń sọ pé anna rabbahum huwa alladhi kana muhammadun sallallahu alaihi wasallam nabiyya pé wọ́n ní ọlọ́run tàwọn òun lẹni tí muhammad ti ń já nàbí rẹ̀ sọ́lọ́run ti ẹnu àbọ́lọ́run ti ẹkọ́ ọlọ́run tèmi lẹni tí muhammad jẹ́ so ọ́nà wọn ẹ̀yìn wọn sọ pá wà nù o báwọn yìí àwọn ìtàfi yàtọ̀ sáwọn nù ó ní wọ́n sì gbà pé wa khalifatuhu ba'dahu abubakar wọ́n sì gbà pé khalifa nabi yẹn lẹ́yìn ikú rẹ̀ làbúbákírì ó ní bí láti yàtọ̀ nù o ó ní wa nahnu la naqulu bi hadha rabbi ó ní irú ọlọ́run eléyìí àwọn ògbàrú ẹ̀gbọ́ ọlọ́run tó ṣe pé muhammad lànàbì rẹ̀ tábùbákírì wá ń jẹ́ khalifa rẹ̀ ó láwọn ògbàrú ọlọ́run yìí ń gbọ́ wàlábì dálíkà nàbí irú ànábì yẹn tábùbákìrì jẹ́ khalifa rẹ̀ àwọn ò gbàgbọ́ balnakul ó ní táwọn sọ táwọn ni pé inna rabba alladhi khalifatu nabiyyihi abubakar laysa rabbana ó ní ọlọ́run ọba tó rán nàbì kan tá nàbì yẹn wá ń jẹ́ pé khalifa rẹ̀ ìlà abubakiri ọlọ́run yẹn sọ ọlọ́run táwọn o wàlá dhalika nàbí yànà ànábì yẹn náà tọ́lọ́wọ́ ọba rán yẹn tó wá ń jẹ́ pé Abubakar ní khalifa rẹ̀ kìí ṣe ànábì táwọn léwọnú al-Anwar an-Nu'maniyya àwọn ta ní sọ̀rọ̀ yìí sẹ́rí pé kìí ṣe Allahu tá gbà làwọn gbà ọ̀kan ṣoṣo Allahu ní ọ̀kan ṣoṣo kò máa sí ewé kò máa sí ọlọ́run táwọn agbánu àbọ̀kọ́ ni wọ́n náà gbà ọlọ́run tẹ́mi gbà ní tó náà nẹ́bùwà Muhammad ọlọ́run tẹ́mi gbà ní táwọn Abubakar jẹ́ khalifa rẹ̀ ọlọ́run tẹ́mi gbà ní pé lẹ́yìn Abubakar Umaru ní khalifa rẹ̀ ànábì tẹ́mi gbà ọlọ́run tẹ́mi gbà ní tànábì tó rán tí Umaru jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn Abubakar tí Usmanu ń jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn Umaru tí Ali ń jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn ọlọ́run tẹ́mi gbánu ẹni tí ò bá ti wá gbarú ọlọ́run eléyìí gbọ́ èmi àti òsì lójú ọ̀nà kan náà dákùn ṣérú ẹni lọ́tún mọ́ wá sọ fún wa pé ìwé ẹni lọ́tún wa lẹ́ni bá ń kórìíra rẹ̀ ń kórìíra ànábì ẹni tó ti deny ànábì already àbí èèyàn máa ń deny ẹ̀jú báyìí náà lọ ó ti deny ànábì already so ẹ wá ànábì míì fóun ni ẹ sì wọ ọlọ́run míì fún ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nù àwọn ní àwọn eléyìí ẹni bá ń kórìíra wọ́n kórìíra nábì wallahi àṣìṣọ́ ọ̀rọ̀ gbá tàwílù kan tó lè fún ọ̀rọ̀ rẹ ní kọ́ náà sì sọ pé slip of tongue nípò dákọ̀ sí kọ́ wá ní bóyá tí mo fẹ́ sọ ni pé àwọn alùlbẹ́ẹ̀tì bọ́ bá sì wíyùn náà ìgbòdì o kọ́ bá lórí àmọ́ tí wá fún ọ níwé àtò mo fẹ́ dá ọ sí free ni o tọ́ba ilé tún rárí wọ̀bẹ̀ náà mo gbẹ́kòtò ní ọkọ̀ sínú ìtún akọ̀bù ọmọ bẹ́ẹ̀ wọ́n kó sí lẹ́yìn kan ya bá ti máa ń dákẹ́ lọ sí dákẹ́ lórí ìtazara tí ò tún jà mọ́ jáde ní
Imam Malik bá wọn sàábé àbí ò bá wọn sàábé tó dákẹ́ lórí eléyìí náà hatta yawmil qiyamah kò sí defend tó ìkànnà wọn fún àwọn al-Majlisi òun náà ti rà kan haqqul yaqin ẹ máa gbọ́ haqqul yaqin ìgbà tí mo sọ̀rọ̀ ń bẹ̀ ó ní wa aqidatuna ó ní aqida àtàwọn adájẹ́ Shia annana natabarra'u min al-asnam al-arba'a annana natabarra'u min al-asnam al-arba'a ó ní aqida tiwa ní pé àwọn òòṣà mẹ́rẹ̀ẹ̀rin àwọn ò gbà wọ́n gbọ́ o ta ló òòṣà mẹ́rẹ̀ẹ̀rin Abi Bakr wa Umar wa Uthman wa Muawiya Abi Bakr wa Umar wa Uthman wa Muawiya ẹ lọ rè gbọ́ wá sí kàwú dáadáa inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹnìkan péré ní kàwé ìta sí directly ó ti ta sí Abubakar ó jára Abubakar wálẹ̀ yányán bóun kọ́ níbẹ̀ pẹ̀lú ànábì nínú gáàrù Jabal Thawr ó jára kí Umaru ó lè wá ní pé Umaru ń bọ̀ ṣètánì wa ń sá fún ànábì wa ń kọ́ ó gbọ́ ẹ̀ láwá gbọ́ ó di bẹ́ẹ̀ lọ ó jára ń kí Muawiya mo ní Muawiya ò sínú sàábé mo ní Muawiya ò sínú sàábé ó ní tọ́ ó ní nínú àkídà táwọn náà wà ní sáàìl arba'a ó láwọn obìnrin mẹ́rin kan àwọn bọ́pábọ́sẹ̀ lọ́rọ̀ tí wọ́n náà nínú àkídà táwọn nù àwọn mẹ́rin ọ̀hún dà Aisha wa Hafsa wa Hind wa Ummul Hakam wa min jami'i atba'ihim ó ní gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé àwọn tá a dákọ̀ yìí àwọn bọ́pábọ́sẹ̀ kúrò lọ́rọ̀ wọn wa ashiya'ihim gbogbo àwọn tí máa ń gba tiwọn tá ń jẹ́jọ wọn tá ń bá wọn ṣe àwọn tó bọ́pábọ́sẹ̀ lọ́dọ̀ gbogbo wọn wa annahum sharru khalqillah ala wajhil ard àti pé àwọn táwọn dárúkọ yìí àwọn ni ẹ̀dá Ọlọ́run tó burú jù lórí ilẹ̀ wa annahu la yatimmu al-imanu billah àti pé ìgbàgbọ́ Ọlọ́run ọba ò lè pé wa rasuli ìnígbàgbọ́ sí Ànábì ò lè pé wal a'imma ìnígbàgbọ́ sí àwọn olórí ò lè pé illa ba'da tabarru'i min a'da'ihim àfi lẹ́yìn téèyàn bá tó gbọ́ pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọ̀tá wọn àwọn làwọn ọ̀tá wọn ó làwọn tán kalẹ̀ yìí sáwọn eléyìí lẹ́mọ̀ á sọ fún wa pé àwọn ilé ọ̀wọ̀ yìí lẹ́mọ̀ á sọ fún wa pé ìkórìíra wọn ò ní ìkórìíra Ànábì mo tún bẹ́ẹ̀ tún béèrè mi béèrè ẹni tá a máa ń pọ́nlé ni wọ́n ní abẹ́ni a máa ń kórìíra inshallah bóyá á jẹ́ káwọn èèyàn tiẹ̀ pè wọlé kí wọ́n sọ àwọn tó ń sọ irú ọ̀rọ̀ báyìí kí ni wọ́n fẹ́ ní sọ ń pa àwọn ẹ̀wọ̀n èèyàn pè wọlé kò tí ì yá o kí wọ́n ti pè ní sí wọn ìgbà àbàtọ́rí abẹ́ wọnú ọ̀rọ̀ díẹ̀ a ṣe ń dà ní báyìí so àwọn èèyàn kálukú náà mọ́ wá sọ pé àwọn tó rí báyìí a máa ń fẹ́ràn wọn ní àbá máa ń kórìíra wọn kàwú ti wá rí pé àwọn èèyàn ti gbàgbọ́ yẹn pa máa ń kórìíra wọn ó wá fẹ́ sẹ́ẹ̀lì wọn ìwọ tó bá lọ bá irú mákẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bàbá ọ̀ rárá kúra Ọlọ́run ò ní jáwó bá wọn rà á Ọlọ́run ò ní jẹ́ ká ṣe kí ni ká bá wọn rà á àwọn Ṣíà jàmá mùsùlùmí wọ́n bá títí wọ́n bá débi pé Al-Kùránì tí ń bẹ lọ́wọ́ wa yóò pé wọ́n bá títí wọ́n ní Àlí gan ló yẹ kó jẹ́ ànábì kìí ṣe ànábì wa Muhammad wọ́n sọ títí wọ́n gbà pé Jìbìrìlù ṣàbòsí ni Àlí lọ́lọ́wọ́ ọba ránṣẹ́ sí ó kàn mọ̀ọ́mọ̀ lọ jẹ́ṣẹ́ fún Muhammad ọmọ Abdullah àwọn tó àwọn kiri burúkú yìí náà gbogbo tá à ń sọ yìí afáàní Allah wa iyyakum ṣáṣìwọ́ tasabuhum jami'an wa qulubuhum àwọn náà oríṣiríṣi ìran ni wọ́n sì wọ́ọ̀sì jura wọn lọ ìmí tí mi bá gbà nu wọn àwọn mí ò ní ṣe gínú wọn nígbà àwọn míì ni wọ́n bá débi kí wọ́n ṣe ta'lihu Ali bin Abi Talib wọ́n padà sọ Àlí dọlọ́run tínú bí Àlí tálí ní ẹgbọ́n lọ pé mọ́ láàmú pé ọbẹ̀ Àlí tún wọ́n lọ pé ìdáná sun ìfà wọ́n níbo alọ́lọ́run bá ní ọ́ Àlí bá ní kí wọ́n lọ gbẹ́ kòtò ó wá dáná sínú kòtò wọ́n ní ẹ̀fọ́ pé mi ọlọ́run mọ́ alọ́lọ́run láàmú pé ó bá lé wọn mú ó bá láwọn kan mú ó yá ó bá fìyà náà ní jẹ wọn ó bá ju wọn síná nígbà wọn jóná tí àbá àwọn èyí tó níbi escape wà tó wá níbi ẹ̀yìn ìjọ mélòó wọn wá padà wá ní in fact àyẹ̀ṣẹ̀ wá gbà pọ́ lọ́wọ́ ọba gangan ni ọ́nù torí pé ńgbà inú bí ọtán ọwá dáná sun àwọn ẹrú rẹ̀ Abdullahi ibn Abbas ní pé kálẹ̀mí mo wà ń pò Àlí ni èmi ò ní dáná sun wọn torí pé Ànábì ti sọ́lẹ̀ kó tó lọ pé la yu'adhibu bin-nari illa rabbun nar pẹ́nìkan kan ò gbọ́dọ̀ fìyà náà jẹ́yàn àfọlọ́hun ọba tó dá iná sáwọn ilé ìlànà sọ pé ẹni bá ti kórìíra wọn jí ń kórìíra Ànábì àwọn ẹni tá a gbọ́dọ̀ kórìíra ni wọn àwọn ẹni tá a gbọ́dọ̀ kórìíra ò ní wọn ẹ wá wo àwọn wo wá ní ìkórìíra wọn jẹ́ kórìíra Ànábì gan-an ẹnu Imam Málíkì láti bọ̀
ẹ̀ńdà láti gbọ́ al-imam Malik ibn Anas imam daril hijra imam daril hijra ọlọ́run sábà kẹ́ Imam Maliki ọlọ́run bá kẹ́ Imam Maliki ọlọ́run bá kẹ́ Imam Maliki Imam Maliki bẹ́ sọ̀rọ̀ pa àwọn sahaba ridwanullahi alayhim ó wá ń ròyìn ànábì bọ̀ ó lá ànábì jẹ́wọ́ yẹn hadana Allahu bihi waja'alahu rahmatan lil alamin يخرج في جوف الليل إلى البقيع فيدعو لهم ويستغفر كالمودع لهم وبذلك أمره الله وأمر النبي صلى الله عليه وسلم بحبهم وموالاتهم ومعاداة من عاداهم Imam Maliki ó ní ànábì dánwò yìí ọlọ́run ọba kan mọ̀ọ́mọ̀ fi ṣe ìmọ̀nà fáwa ni ó sì ṣe ní ìkẹ́ fún gbogbo àgbáńláyé ó ní yakhruju fi jawfi layl ó là nábì yóò máa jáde lọ́gànjọ́ òru ilal baqi' yóò máa lọ sí baqi' ní gbẹlẹ́gbẹ́ mọ́sálásí ànábì ní Madina níbẹ̀ náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì ànábì sí ìwọ tó bá lọ Madina bóyá lọ umrah bóyá lọ hajj béèrè pé bó ní baqi' wà wọ́n náwó bẹ̀ sí ọ ànábì yóò wá máa lọ baqi' yẹn lọ́wọ́ olóru fayad'u lahum yóò wá máa lọ rẹ̀ sí àdúrà fún wọn bẹ́ẹ̀ wa yastaghfiru yóò máa tọrọ àforíjì máa sọ̀hábà kal muwaddi' lahum bí ẹni tí ń dágbére fún wọn wa bidhalika amarahu Allah wọn lọ́lọ́wọ́ ọba ló sì pa nábì láṣẹ bẹ́ẹ̀ wa amara an-nabiyyu bi hubbihim ó sì pàṣẹ wa amara an-nabiyya bi hubbihim ọlọ́wọ́ ọba sì pa nábì láṣẹ ipé ká nábì ó máa fẹ́ràn wọn wa muwalatihim kó dẹ̀ máa ṣe muwalatu wọn kó kó wọn mọ́ra kó gbé wọn gẹ̀gẹ̀ wa mu'adati man adahum kó sì máa bá ṣọ̀tá ẹni bá ti ń ṣọ̀tá pẹ̀lú àwọn sàhábà. wa qala aidan al-imam Malik rahimahullah wọ́n tún wá ń sọ níbi bòmí ìdáwí ọ̀rọ̀ Imam Maliki lọ́wọ́ inú àṣìfà ti al-Qadi Iyad ọ̀rọ̀ Imam Maliki wà ní pé innama haula أقوام أرادوا القدح في النبي عليه الصلاة والسلام فلم يمكنهم ذلك فقدحوا في أصحابه حتى يقال رجل سوء ولو كان رجلا صالحا لكان أصحابه صالحين ó ní ṣe aláwọn tí bá ti ń bú àwọn sọ̀hábà innama haula ó láwọn èèyàn tó bú àwọn sọ̀hábà yìí aqwamun ìjọ kan ni wọ́n aradul qadha fin nabiyyi wọ́n fẹ́ bẹnu àtẹ́lù ànábì ni alayhi salatu wassalam falam yumkinuhum dhalik wọ́n ní yóò wá rọ̀ wọ́n lọ́rùn faqadahu fi ashabi wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù àwọn sàhábì ànábì hatta yuqala rajulu su káwọn èèyàn bá lè máa pa ànábì léèyàn bú wọ́n lè máa sọ pé walau kana rajulan salihan wọ́n ní ká ànábì bá jẹ́ èèyàn rẹ̀ ni làkánà ashabuhu salihin báwọn èèyàn rẹ̀ náà bá jẹ́ ẹni rẹ̀ àmọ́ gbọ́n bá ti rí já ránkì àwọn sàábé ànábì wọ́n lè já ránkì ànábì àṣé ìkórìíra àwọn sàábé gan ó ní kíni ó ní kórìíra ànábì ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn sàábé ó gangan ní ìfẹ́ ànábì ta ló wí ọ̀rọ̀ yìí Imam Maliki àwọn táwọn àfáà wá gbé sọ́dọ̀ àwọn sàhábà ẹ̀yin wá fẹ́ gbé sọ́dọ̀ àwọn ṣíà ìwọ́n fẹ́ já wa kúrò lẹ́yìn àwọn sí ọ̀n pa àwọn sàhábà ní dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn ṣíà sì ní dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn náà ponú àwọn náà gọ̀ subhanallahi alazim subhanallahi alazim ọlọ́mọ sá sánú wa bá ìgbà tí kan náà àwọn àfáà tó kọ ni wọ́n pè ní Muhammad Sa'id Dimashqi ìgbà tí ó sọ̀rọ̀ ó ní wa kun ala hubbin nabiyyi akifan Iyyaka an tara lahu mukhalifa ó ní wà kún ala hubbin nabiyyi akifa dúó tí fẹ́ ànábì kọ́ nífẹ́ ànábì dénú Iyyaka an tara lahu mukhalifa Iyyaka an tura lahu mukhalifa wọ́n dọ́wọ́ rẹ̀ má jẹ́ a máa rí ọ pé ọjẹ́ ni tí ma ń yapa ànábì ó wá bẹ́ sọ̀rọ̀ ń bò mí ó wá ní ẹjá sọ bá ànábì ti yí o ó ní wàláhà fàtẹ̀kìhì fi ashabihi falkhawdu fihim huwa fi janabihi ó ní lọ bẹ̀rù ọlọ́run pa àwọn sàábí ànábí o sọ́rí falkhawdu fihim ìmọ̀ bẹnu àtẹ́lù àwọn sàábí huwa fi janabihi ànábí lọ ń bẹnu àtẹ́lù sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala ani sahaba ورضي الله تعالى عن الصحابة ورضي الله تعالى عن الصحابة جماعة مسلمين ẹ dákun ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ fura o ẹrú burúkú tí ó rí bí wọlé sí wa láti front door ẹ má jẹ́ àgbà láyè láti back door tó ló fẹ́ gba back door wọlé eléyìí táàsì gbọ́dọ̀ gbà láyè kó wọlé ó fẹ́ gba back door wọlé nu táàsì gbọ́dọ̀ ṣe kí ni àbá
a sì gbọ́dọ̀ gbà láàyè kó wọlé, kò gbọ́dọ̀ rí ìdíjòkó, kò gbọ́dọ̀ jẹ́lẹ̀ Yorùbá tiwa. Nǹkan tí wá rìn káàkiri, nǹkan ó ti jà nílé Haúsá, wọ́n ti lé wọlé. Tàṣáyò ó jà nílé Haúsá, wọ́n lé wọlé, wọ́n lé wọlẹ̀. Zakizaki gbé gẹ̀gẹ̀gẹ̀, ó gbé gbogbogbò, ó gbé gàgàgà, bó ṣe gbé tó kí ló padà ṣẹlẹ̀, wọ́n dáná wọ́n mú balẹ̀. Èyí ìfẹ́ gbélé Jàbárù fẹ́ gbélé ẹnujọ́ mélòó yìí, kí náà ti mú náà ọwọ́ ti bá wá níbi tí wọ́n gbé wọ̀ máa wá jẹ́ ilẹ̀ Yorùbá ti wá. Ẹ máa járánkì ànábì, ẹ máa járánkì àwọn sàhábà, torí gbólóhùn pé ànábì ò ní mùjíza àyàfà Al-Kùránì náà ọ̀rọ̀ ńlá kan lòun náà o. Ọ̀rọ̀ ni ìjáránkì ànábì tó tó láyé òsì. Kọ́lá ànábì ò ní mọ́ wá fẹ́ sọ ànábì di mujarrad insan bíi tiwa náà, kò wá ní mùjíza kọjá Al-Kùránì. Subhanallah. Àwọn àfáàlẹ̀ Yorùbá sì gbọ́, wọ́n ṣe kí ni àdákẹ́. Ànábì kan ló gun sánmọ̀ lọ, àwọn àfáà gbọ́ ńlẹ̀ Yorùbá wọ́n ṣe kí nu, wọ́n sì dákẹ́, wọ́n dàgbà jẹ́ pé nǹkan kò tiẹ̀ ṣẹlẹ̀. Ọlọ́mọ ṣàánú wa o. Àwọn tíra táwọn àgbààgbà àfáà wà ńlẹ̀ Yorùbá sì fi ń já àfáà, ẹ bá padà sínú àwọn tíra wọn sọ mi ìmọ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ mẹ́. Ìmọ̀ tí ń bẹ́ẹ̀ ni pé ẹ wà máa bá pé àwọn ọ̀rọ̀ ń gan gbogbo àwọn àkọ́kọ́ àfáà ńlẹ̀ Yorùbá yìí, àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nù. Ṣé wọ́n pé ọ̀gá tẹ̀fsírì ilẹ̀ Yorùbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀gá tẹ̀fsírì ilẹ̀ Yorùbá ó ní Tafsirul Jalalaini. Tafsirul kí ni ọ̀gá ipé èèyàn bẹ́ jẹ́ àgbà àfáà ilẹ̀ Yorùbá yìí tó bá ilé ní tíra yìí náwọn gbáhùn àgbà àfáà ni ọ. Sheikh Alimi alayhi rahmatullah, ọlọ́mọ́sá bá kẹ́ Sheikh Alimi. Wọ́n ní Sheikh Alimi ńgbà tí wọ́n kọ́kọ́ dé lọ́rin, lẹ́nu tí lọ́rin fi gbà fún wọn ó ní pé Tafsirul Jalalaini yìí tẹ́lẹ̀ ń táwọn èèyàn rí àbọ̀ ní bẹ lọ́wọ́ wọn, a máa ń gbọ́tàn dáadáa, ó tún wá tún gbọ́lé ní náà. Wọ́n máa ń sọ pé Sheikh Alimi ló wá dé náà wá gbé odidi Jalalaini wá ní gbogbo àfáà ilẹ̀ Yorùbá ṣe wá pé eléyìí Alimu leléyìí, ló fi wá di Sheikhu Alimi láàfin ní gèrí Alimi nílọrin, níṣẹ́ Alimi ṣe di àgbàfà. Ẹwà ìjọ náà lọ́hùn tí gbogbo wọn wá ń já àfáà, ẹ lọ rẹ gbogbo àwọn nǹkan tí ń dá wàhálà alẹ́ tá à ń yanjú nílẹ̀ Yorùbá tá à rí yanjú yìí, ẹ lọ wo kí ní bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ wo, àwọn ẹ̀rí wo, àwọn nǹkan wo ni wọ́n fi lọ́lẹ̀ ń bẹ̀. Ẹ lọ rẹ wo àyà kí lórúkọ ẹ̀, illa tansuruhu faqad nasarahu Allah, ayé ẹ̀kọ́ ni nígbà táwọn kèfèrí lé ànábì jáde. Ẹ lọ rẹ wo pé bóò náà ṣe ṣàlàyé àwọn wo ní bẹ pẹ̀lú ànábì nínú kòtò, ta ní bẹ pẹ̀lú ẹ̀, ta ni wọ́n pè nínú Tafsirul Jalalaini, Abubakar náà pé Abubakar ni subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla. Tafsirul Jalalaini inti bẹ́ẹ̀ ni Muhammadin sallallahu alayhi wa sallam. Bá ṣe túnú èyàn kan sì dé ó sì kọ̀ndẹ́mù gbogbo ẹ̀, ìdáwọn àgbààgbà fálẹ̀ Yorùbá ti bí nílẹ̀ ó sì kọ̀ndẹ́mù ìkankan ò sì ṣẹlẹ̀. Ẹ dákun ọgbà èèyàn àgbàlagbà fà ń lọ ní Ọlọ́run bá ṣe ara fún yín o. Ẹ dákun àwọn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí ti ní agbára fa, ibi Ìsìláàmù ilẹ̀ Yorùbá ń lọ ó ti gba ìfura o, ibi wọ́n sì fẹ́ mọ rù wá lọ nínú Ìsìláàmù ilẹ̀ Yorùbá ó ti gba ká mọ́ kíyèsí o. Ó gba kí ni àbá? Ó ti gba kíyèsí o. Torí pé tọ́rọ̀ bá ti ń dé lẹ́vù pé tọ́ bá ilé kórìíra Ṣíà ó ti ń kórìíra Nábì, nǹkan míì ti wọlé o. Wallahi al-azim. Ọlọ́run dákun má jẹ́ aṣorí ibú, Ọlọ́run má jẹ́ kí Ìsìláàmù tí ń bẹ lára wa, Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ mọ́ lọ́wọ́. Àwa bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli da. Ọlọ́run má ṣe àlékún àgbọ́yé fún wa, Ọlọ́run kó ṣàlékún ìmọ̀ fún wa, Ọlọ́run kó ṣàlékún ìdúró déédéé fún wa. Ilẹ̀ Yorùbá yìí kan àwa púpọ̀, kí lú mi tó ṣe kí ni kó tó kàn wá, fìtínà lú mi kó tó dà wá láàmú, fìtínà tí ń bẹ lù wá àwọn kan ṣe kínú. Mo wá ní mo fẹ́ gba kọ́ọ̀lù lára ìdí ẹ̀ ayébẹ̀kọ́ kámi sáà tó 11 láti wáyé, wọ́n sì mọ́ gbọ́dọ̀ nílé kọ́ọ̀lù kan ní 11 o'clock. Ẹja gba kọ́ọ̀lù méjì mẹ́ta, ẹfẹ́ káwọn èèyàn wá sọ fún wa pé àwọn ẹni tó rí bá ti sọ̀rọ̀ wọn yìí ṣé ẹni tá a mọ̀ kórìíra ni wọ́n ni
abẹ́ni tá a máa ń nífẹ̀ẹ́ pé sórí ìyá yín náà sáàmù rẹ̀ tó tọ́ máa àbẹ́wò ní títọ́ ni abẹ́lẹ̀ ti kú ni tó odún ìkejìlá ẹ̀dà kún mẹ́yàn ìkan sàgbọ̀rọ̀ tán ní ara tí mo ṣe ní ọ chájì rẹ̀ náà gbogbo ẹ ti kú mẹ́yàn yìí àgbà kọlù lásán kò ní pariwo ní wọ́n kò fi síbẹ̀ náà àwọn tó bá rí báyìí a máa ń fẹ́ràn wọn ni àbá máa ṣe kí ni àbá máa ń kórìíra wọn ẹ̀yẹ̀kan ti à ń gí kọlù kan rẹ̀ a fẹ́ mọ ipò olóyẹ káwà sínú náà wa alaikum salam wa rahmatullah eléyìí ni ọmọ wa ẹni sùúrù sá náà bismillah marhaban ẹ máa wọlé sá jazakumullah khairan barakallah ahlan wa sahlan sá jazakumullah khairan kẹrí ọ̀gbẹ̀nikẹ́ni nífẹ̀ẹ́ sáadé bẹ́ẹ̀ni níbi tú láti kókó rẹ̀ àwọn tí a Allahu akbar mo lè jẹ́ nìyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá tó nífẹ̀ẹ́ àwọn sáadé gbogbo ẹnikẹ́ni tó kó nífẹ̀ẹ́ àwọn sáadé ó di dandan kókó rẹ̀ àwọn tí a wallahi ó tẹ̀lé ìgbàgbọ́dé ẹrù jáde. Gbogbo ẹnikẹ́ni tó bá sì nífẹ̀ẹ́ àwọn tí a ó di dandan kókó rẹ̀ àwọn sáadé. Allahu akbar nígbà wọ́n o ẹnikẹ́ni tó bá fẹ́ sórí rẹ̀ iṣẹ́ àwọn tí àlàó máa ṣe iṣẹ́ àlàó dìbò fún tí àlàó á nífẹ̀ẹ́ àti àfúlẹ̀ àwọn sàbílàwó nífẹ̀ẹ́. naam alhamdulillah ní tiwa àwọn sàbílàwó nífẹ̀ẹ́ tó bá ti nífẹ̀ẹ́ àwọn sàbí onífẹ̀ẹ́ ànábì. sallallahu alaihi wasallam ànábì náà sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam ṣùgbọ́n bàbá jẹ́jẹ́ ewu rẹ̀ ìṣòro ní dààmú rẹ̀ wọ́n ti fowó sàjẹ́ ní ọdún mọ́ta gbàgbé sàjẹ́ bẹ́ẹ̀. àmín wa alaikum salam wa rahmatullahi wa barakatuh adúgbò lọ́dọ̀ Ọlọ́run tí a rí pé ọ̀rọ̀ ti ń yé báyìí ẹgbẹ́ kọ́ ìdàrà bá fún wa o gbogbo ẹni bá ti nífẹ̀ẹ́ àwọn sàábé yóò kórìíra àwọn gbogbo ẹni bá sì ti ń kórìíra àwọn ṣíà yóò nífẹ̀ẹ́ àwọn ẹni bá ti wá nífẹ̀ẹ́ àwọn ṣíà yóò kórìíra àwọn ẹ máa kíyèsí o ẹni pé èyí bá ti ń sọ pé àwọn sàábé ọ̀gọ̀rọ̀ wọn ò ní mẹ́nì ó ti ń jẹ sọ́dọ̀ àwọn ẹ máa kíyèsí náà. Assalamu alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Naam, Suleiman ló sọ̀rọ̀ láti Warri. Marhaban. Yes, sir. Ẹ jọ question tí mo fẹ́ bẹ bá ń bèrè lọ́wọ́ fífú ìlú pé ìgbà tó wọn sáájú tí wọ́n ń já wọn já ibo lọ́wọ́ sí àìwá ní níbo làwọn ṣíà yìí wà níjọ́ náà. Tí wọ́n wá kọ́ ọ̀dẹ́mọ̀ wọn dé ní ti ibo ni wọ́n wà nígbà yẹn. Tọ́wọ́ tàbí ò bá dáa. Ibo lọ́wọ́ wà nígbà yẹn tọ́wọ́ wá ti mú iṣẹ́ tọ́wọ́ tàbí ń ṣe. Allahu akbar. Question mi yẹn fún wọn. Jazakumullah. Ọlọ́run jẹ́ kí wọ́n lè fèsì. Wa alaikum salam wa rahmatullah. Ẹbí pẹ́sẹ̀ yẹn lágbára gan. Ipe ókè àwọn sábẹ́ yóò dàbí. Ókè àwọn afẹ́ṣe bí ẹni tí wọ́n àgírí pẹ̀lú yín. Ibo lẹ́yìn wá wà ń jọ náà. Ibo ni kí ni o? Ibo lẹ́yìn tó dájú àwọn sábẹ́ Ọlọ́run wá lọ ń lò. Tọ́lọ́wọ̀ fi wá lo ẹ̀yìn sì dájú wọn lọ. Àwọn ọ̀gọ̀rọ̀ wo ní mọ́ni àbí ẹ̀yìn mọ́ni tí wọ́n wá ní òun bò ní wọ́n wá wà títí ẹ̀ òfin wá jẹ́ pé ìwọ Ọlọ́run ọbọ̀ mọ́ rẹ̀kọ́mẹ́ndì fún wa. Ọ̀rọ̀ ńlá ni o jàmá mùsùlùmí aláwọn tá a gbọ́rọ̀ wọn yìí ẹni a máa ń fẹ́ ni wọ́n ní abẹ́ni a máa ń kórìíra. Wa alaikumus salam wa rahmatullah. ẹ̀kọ́ àlọ́bùsọ̀ láti hajj sa. mi gbọ́. kọ́nà gba hajj tẹ̀sí ní Ìbàdàn. ó múra mo sì lọ sí ìkọ́lọ̀ kó gba inshallah. ó múra jẹ́rìí náà. jazakumullahu khair. ohun tí mi kọ́ fẹ́ sọ ni pé inú tíra bàbá Adámọ́ṣà Okay. Okay. fatubaka in kunta min ummati tuhibbu as-sahabata wal mustafa. Allah. Inú pé ẹni tó bá ń bẹ nínú àlùmọ́ nàbí ló máa nífẹ̀ẹ́ sọ̀hábà. Ẹni tí ó bá ti sí bẹ́ẹ̀ ló máa ní ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ sọ̀hábà. Allahu akbar. Ṣíyà ni kò nífẹ̀ẹ́. Èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ṣíyà sọ̀hábà làwọn máa nífẹ̀ẹ́. Bi idhnillah. Bá ti nífẹ̀ẹ́ sọ̀hábà náà làyẹn fún máa nífẹ̀ẹ́ Nabi sallallahu alaihi wasallam. Jazakumullahu khair. Barakallahu fikum. Ọlọ́run bá sẹ́yìn lẹ́sùn lórí àwọn tá a fẹ́ mọ gbọ́ náà nù àníké ṣé àwọn ẹni tá à ń wí wọ̀n wọ̀nyí pẹ̀lú tá a gbọ́ yìí a máa ń fẹ́ràn wọn ni àbí kí ni
àbí ká kórìíra wọn tọ́ àwọn ṣíà láàmọ́ fi wọn ìfẹ́ ànábì ni àbáwọn gan láàfin mọ́ ta ló kórìíra ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ a ti wọn amọ̀rí náà pẹ̀lú àwọn kan tá a kálẹ̀ yìí náà nípa àwọn ṣíà sáwọn ẹni tá a lè unite pẹ̀lú ni sáwọn kí ni o sáwọn ẹni tó possible ká unite pẹ̀lú sáwọn ni wọ́n a ti di zone wa naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò àbá. Ọlọ́run bá tó gbọ́ ẹ̀ náà. Ọlọ́run àgbà ní bàdà. Àmín. Ìtò tó ń ṣẹlẹ̀ sí i. Ok. Báyìí pé ẹ̀yin náà rántí àwọn ìgbà díẹ̀ sẹ́yìn. Ok. Ẹ rí i pé yìí ó ní àwọn àfojúsùn tó lágbára. Aláì. Àwa náà làwa náà wà ní relent sáà ní dúró. Torí pé bí àwọn ètò tán gbé kalẹ̀ fún ó fẹ́ máa rìn ṣùgbọ́n kò tí ì ní àwọn àsọmọgbè tó pọ̀ ní òde kí ni ẹ múlẹ̀ tó. Àwọn náà gbọ́dọ̀ dákẹ́. Bẹ́ẹ̀ ni àwọn àpáàtù náà tó kú náà gbọ́dọ̀ dákẹ́. Torí pé tá a bá ní ká máa wò lọ bẹ́ẹ̀ ká tó bojú ká tó bojú rí gẹ́gẹ́ bí àrùn ni a máa fọ́n káàkiri. Péréte nínú àwọn èèyàn ló lè ka tírà péréte nínú àwọn èèyàn ló lè gbàgbọ́ yìí. Mo látàrí pé àwọn àpáàtù náà káwọn náà má dákẹ́. Nítorí náà ṣe ọlọ́run bá lè kọ́lá fún yín lọ́wọ́. Àmín. Jazakumullahu. Ẹjọ́ ẹ má dákẹ́ lórí ẹ̀. Àwọn àfojúsùn wọn yẹn pọ̀. Wọ́n yẹn tẹ̀ mẹ́ bọ̀ lápò ni. Ọlọ́run bá lè kọ́lá fún wa gé ìyapa wọn. Àmín. Àmín. Ọlọ́sùn bá fi wọ́n mọ́nà wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Àníṣe àwọn tá a gbọ́rọ̀ wọn yìí àwọn gan la máa ń nífẹ̀ẹ́ ni àbáwọn ní kí ni àníṣà lè unite pẹ̀lú wọn àbí ká gbàgbé unity káṣe kí ni o tó láwọn ilé ìsọpọ̀ lọ́hun táwọn àgbàgbọ́ ó kọ́ ni kí ni àwọn àwọn ìwọ ọlọ́run tàgbà ọkọ̀ because àwọn ò gbọ́ lọ́hun káànábì wọn mọ̀ ń já ànábì rẹ̀ wọn àdẹ gbọ́ lọ́hun tí Abubakar jẹ́ khalifa fún ànábì yẹn ọlọ́run táwọn á sì gbànú ọlọ́run táwọn àgbà lọ́hùn táwọn àgbà òun lẹ́ńtà ànábì wa Muhammad ń jẹ́ ànábì rẹ̀ tí Abubakar sì ń jẹ́ khalifa fún ànábì yẹn àwọn kan táwọn àgbà nù o kéde ọkọ mọ́ dàrú wa lójú náà. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Àmín. Ẹ ṣeun sà. Àmín. Jazakumullahu khairan. Ẹ̀mí ìpìlẹ̀ àwọn bá ní ká máa fẹ́ràn àwọn ṣíà ẹ̀mí ìpìlẹ̀ wọn. Allahu akbar. Àwọn sàbí náà lágbọ́dọ̀ mọ̀ fẹ́ràn tó láwọn olóbẹ̀sìn àwa. Alhamdulillah. Ẹgbẹ́ mo tó wá ní kọ́ndíṣẹ̀ kékeré kan. Wọ́n ará ìtọ̀ pé oríṣiríṣi dáhùn kan fẹ́ràn tó ń gbìyànjú bẹ́ẹ̀ jẹ́ ká mọ ilé ìlú tẹ ilé ìlú ọ̀tọ̀. Àwọn oníṣúná àti wọn ṣe kí wọ́n máa gbọ́. Tí wọ́n bá lè ṣe ìgbìyànjú tí wọ́n dákẹ́ kí wọ́n máa kìtìsáìlì ẹ̀yìn náà ṣe. Orí pé iṣẹ́ ńlá ni. Ẹ̀fíkà ó lóyún ọjọ́ lè ṣe tí ó gbà wọn bí ẹ̀ ń gbà mọ́ra. Ìmọ̀ràn ló fẹ́ wọn. Kí wọ́n wò kí wọ́n lè máa tẹ́kì intention wọn. Ẹ ti lọ ok ẹ máa lọ gbọ́ mi lórí program padà ṣe rí àwọn onísúnnà tí wọ́n bá ń kọ oríṣiríṣi ẹ má jẹ́ ká nìkan lọ dákẹ́ torí pé àwọn àtà ń ṣe yìí náà àwa náà ò pé a bá pé ní àbá a pé àwa náà lillahi kamal ló bá sọ pé àmọ́ láwọn àwọn àṣìṣe àwọn àṣìṣọ àwọn àṣejù àwọn àṣeètò ó lọ sí ta bá rí àwọn tó bá ń kọ nǹkan òwe pé tó dáńgbà míì onígbó tó bá kàn lè ọ̀rá sọ privately but tó máa ń fi ìpá àwọn bẹ́ẹ̀ sọ gbangba náà kò burú jù so kankan fìbẹ̀rù Ọlọ́run kọ́jẹ́ kí ni wọ́n fi sọ tí wọ́n bá sọ ibi ìtawà náà bá rí pé akẹ́wọ̀n ra sàlàyé pé ẹ̀dẹ̀ sì wá ro ọ̀rọ̀ yìí báyìí ni ó báyìí ni ọ̀rọ̀ yìí dẹ̀ sì wá lọ báyìí ló gbà ojú táwa náà fi wóore bóyá ó lè jẹ́ ká mọ́ gbọ́ra wáyé àmọ́ sí ẹ mọ̀ tako àwọn nǹkan kan ẹ̀yin náà wà mọ̀ kó sí ẹ mọ̀ láwọn nǹkan ń ṣe name calling ẹ̀yin náà mọ̀ ṣe kí ni ẹ̀yin náà mọ̀ àwọn èèyàn ló kọ̀ọ̀kan ẹ̀ ń pè wọ́n nígbà ẹ̀ ń pè wọ́n láwọ̀ ẹ̀ pọ̀ kí inú náà ní jẹ́ káwọn nǹkan yẹn balance àmọ́ yẹ rí ẹ jẹ́ ká irú wọn náà gbọ́dọ̀ mọ̀ wà ẹni tíṣẹ́ bá ń lọ báyìí tíṣẹ́ bá ń lọ tí kinní ẹ bá kàn lọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ láwọn èèyàn kan mọ̀ gún kẹ́sẹ́ àbí mọ̀ gún kinní kan kò ní lọ dáadáa náà sọ agbọ́dọ̀ mọ̀ láwọn kan tí ó mọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kan sọ tá bá sọ okùn pé kan wà níyàn wọn kan bẹ̀rù Ọlọ́run kan bẹ̀rù gbá kan bẹ̀rù àwo tán bá ti lè bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tán sọ ń ṣàlọ́ bá dàlù kìyàmọ̀ àjọ ọmọ lọ yanjú ẹ̀ so mi rò pé yìí òun ká mọ́ ṣe kí ni
mẹ́rin ká lọ síbẹ̀ ìjáde ẹja ara gbé yìí sẹ́gbẹ́ kan àmọ́ àwọn náà ọlọ́run bá tún wọn yóò bá tún wọn ṣe torí kò sẹ́ni tí ó mọ̀ pé iṣẹ́ ìgbógun alágbọ̀dọ̀ ṣe kò sẹ́ni tí ó mọ̀ ó wá kúta ni ó ṣe tọ́ yóò bá wá jókòó tí wọ́n ṣe báyìí wọ́n fa kíní kan gùn wọ́n fa kíní kan kéré èyí tó wọ́n fi ń sọ wọ́n fa gùn wọ́n fa kéré wọ́n tiẹ̀ wá practice ẹ̀ kárí tábàtí wá rí practical tiẹ̀ pé ẹni yìí sì wá ṣe tiẹ̀ dára wà láyọ̀ kan nímọ̀ ni harvest time mẹ́kọ̀ọ́ lára rẹ̀ ẹ̀kọ́ tá a bá mú lára tiẹ̀ làwọn náà mọ̀ wá láàmọ̀ wá lò so ẹ má jẹ́ ká kọ̀ǹdẹ́mù àwọn náà káwọn náà má tún kọ̀ǹdẹ́mù wọn so gbogbo ẹ gbọ́dọ̀ mọ́ ní àárọ̀ lára pa yanjú ọ̀rọ̀ náà nu tafsiri láàárọ̀ yìí pé ní gbogbo tí èèyàn máa ń ṣe láyé yìí nǹkan méjì ló máa ń kó sínú iqbal àti kíni idbar àwọn kan tẹ́wọ́ gbà tán yanyan àwọn kan ò sì ní fẹ́ ní a má jẹ́ ń gbọ́ rárá bó ṣe gbọ́dọ̀ mọ́ rínú ìtayé ó sì fi máa dùn náà nù tí yóò bá mọ sírú ẹ̀ tí wọ́n kọ́ kàn wá gbẹ́ go náà gbogbo ẹ̀ come náà gbogbo ẹ̀ jòkó náà gbogbo ẹ̀ kò ní í ṣe àwọn kẹ́kẹ́ ní go màá ti wá go ẹ jọ sit down kí wọ́n á yẹ ká go ni ẹ ká sit down ni ẹ pé àwọn kan kó yóò lọ báwọn àmọ́ insha Allah ta'ala kan sọ gbogbo orúkọ wọn pé èsì ọ̀rọ̀ ò ní dúró èsì ọ̀rọ̀ kò ṣe kí ni kò gbọ́dọ̀ dúró because tó bá dúró kò dáa tó bá dúró kò ṣe kí ni kò dáa ó dà ìkànnà sọ fún wa sí pé ẹ bá kórìíra ṣíà ó kórìíra ànábì àwọn èèyàn náà ti gbọ́ lọ yìí níbo ní kẹ́yà sí ń bẹ̀ àwọn yóò máa pè yàn pé ẹ̀yin ò gbọ́ eléyìí ní ibò àlàyé bẹ̀ ṣé bá ti sọ̀rọ̀ náà ṣe àṣírí àwọn èèyàn tẹ́rí tán gbọ́ oríṣiríṣi kan yìí ẹlòmíì ò kí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ní ò láǹfààní à ń kéwú àwọn èèyàn ní access sáwọn tíra kódà àwọn èèyàn ní access sáwọn àfáà àti wa táwa gan gbọ́ ọ̀rọ̀ wọn pé àwọn àfáà wa ní local àwọn àfáà wa ní àbáwọn international àwọn àfáà àwọn èèyàn mọ ọ̀rọ̀ ń dàrú so àwọn ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ mọ́ ní àwọn clarification so ẹ máa ní àwọn observation ìsìlẹ̀ gbọ́dọ̀ sílẹ̀kùn yẹn lẹ́nìyẹn kán mọ observation wa kán criticize wa so káwọn náà wá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá gbà á káwọn náà fi bẹ̀rẹ̀ ọlọ́wọ́ kó ṣe kí ni èyí tán bá sọ tá bá rí pé ọ̀rọ̀ yìí sì ní sense ká ṣe kí ni ká gbà á ọlọ́mọṣẹ́ àfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ náà ẹja gba ẹni náà náà à ń gbọ́ ẹ bá lò kí ni yẹn hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Adúpẹ́ o bára. Just a question for the people Mudir Morikaz. Question náà dẹ̀ ni pé ó ní fídíò kan tá a rí ń gbà kan. Okay. Wọ́n sọ pé pàtàkì àwọn lọ sí Iran. Àwọn yẹn àwọn play along pẹ̀lú wọn gbogbo nǹkan tó ní káwọn ṣe àwọn ṣe. Ìgbà tí tó bèrè kí ni opinion àwọn lórí Aisha àti Fatima àbí pẹ̀lú Ali báwọn ṣáà play along ṣá báwọn sọ ogun nǹkan tó fẹ́ gbọ́ so irú eléyìí tó ṣáà sọ jáde yìí ṣe ṣọ́ọ̀ṣì ń play along ni àbí àwọn yẹn ti gbéṣẹ́ fún wọn gangan nìyẹn ni bọ́tẹ́mi ní kí n béèrè lọ́wọ́ wọn. ok àwọn náà ó mọ̀ kí ó mọ̀ gbọ́ yín wọ́n ti gbọ́ yín inshallah àwọn gbogbo ọ̀rọ̀ yẹn náà mọ̀ gbogbo yẹn náà níṣẹ́ tó ń ṣe jazakumullahu khair. Also sir, ẹ jẹ́ sáré sẹ́yọ́ kan sí sir, ẹ má bínú. Okay. Then èmi tún notice bó dáa pé wọ́n fẹ́ máa fáwọn ọmọ Nàìjíríà, wọ́n ṣàfẹ́ máa fáwọn ọmọ wa ní scholarship lọ sí Iran. Bẹ́ẹ̀ni. Pé ká ìpàkíyèsí àwọn parent náà tí tọ́ba ti ń sọ pé kọ́ máa bọ̀ ń bẹ̀. Kọ́ ọ gbọ́dọ̀ wà careful because nǹkan tó fẹ́ máa lọ introduce àwọn ọmọ wọn sí nìyẹn. Ó ní o. So yẹn ni mo ní pé kí n tún sọ. Jazakumullahu khairan. Barakallahu fikum. Ọlọ́run ṣáà fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ìwọ tán bá fún ní scholarship lọ sí ìránù wọn fún ọ lórí ire o ọlọ́dàkùn mọ́jà sórí ibú ọlọ́mọ ti jẹ́ kí ayé aburú ṣe wá o èso nǹkan oríire o ń bọ̀ wábẹ̀ inṣàlá náà kí ló ṣẹlẹ̀ epo ti tán ọlọ́pàá náà à ń gbọ́ yóò ẹ̀lọ́ wa alaikumus salam wa rahmatullahi ṣáàjì lọ́pàá náà máa ń gbọ́ yín sà. Ọlọ́run ló bá tó gbọ́ à ń gbọ́ yín sà. Àmín. Alhamdulillah. Ọlọ́run ṣàánú ọlọ́run bàbá yẹn o. Àmín o. Ọlọ́run jẹ́ túnbọ̀ tán rẹ̀ ó bẹ̀ o. Àmín o. Kọ́lọ́run bá yí ipò. Àmín. Torí ó wọlé àti dojú Islam bolẹ̀ ni ọlọ́run rẹ̀ ní ìjà fún pẹ̀lú ògo ọlọ́run. Torí pé gbogbo bọ́ ṣe ń ta alákèésí tó agídí inú àti ìfẹ́ ní ẹ̀ ó ṣe ń bẹ ara wọn kọ́lọ́run ṣàtìwá tó tẹ́lẹ̀ ọba àṣàlékún tó tẹ́lẹ̀ fún. Àmín. Àmín. Ọlọ́run ní gbogbo èròǹgbà rẹ̀ ọlọ́run ní gbà pẹ̀lú gbogbo. Àmín. Jazakumullahu khairan.
barakallahu ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sùn lọ. láti sáké mo ti ń sọ̀rọ̀. ó masha Allah ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sùn barakallahu fikum. ọ̀rọ̀ tí wọ́n pàkíyèsí wa yẹn ẹ dákun nínú ọ̀nà táwọn Ṣíà fẹ́ fi máa ṣiṣẹ́ jù jàmá òun ni kán máa fáwọn ọmọ ní scholarship ṣẹ́rí scholarship yẹn wọ́n ní ká wá kàwé ọ̀fẹ́ wá kéwú ọ̀fẹ́ wá ṣe kíní kan ọ̀fẹ́ kéwú lẹ́ẹ̀lẹ́ lọ ké wọ́n máa gbé nǹkan míì lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹ gba kéèyàn fúra o kéwú náà máa láwọn lọ ké wọ́n máa ṣe kíni ẹ dákun gbogbo ẹ̀yin ìyá wa tọ́lọ̀ ń bá ní ẹ máa gbọ́ wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tọ́lọ̀ ń bá ní ẹ máa gbọ́ wa gbogbo ìran tọ́lọ̀ ń bá ní kó máa gbọ́ wa ọ̀rọ̀ yìí gba ìfúra o má gbà á má ṣe kíni má gbà á ìlú pọ̀ tó lè lọ náà. Wa alaikumus salam wa rahmatullah. Naam. Ọlọ́run àtàn ilé sàn. Àmín àtàyínà barakallahu fikum. Ẹ jọ̀ọ́ àkíyèsí kan lè rí kọ́ fẹ́ pé yìí sí. Okay sir. Ẹ jọ̀ọ́ a níbi more knowledge àwọn Ṣíà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Okay. Àwọn iye ẹ̀yà tí gbogbo wọn jẹ́ oríṣiríṣi ẹ̀yà wọn. A níbi more knowledge níbi wọn láti lè mọ ìgbà wo náà bẹ̀rẹ̀ gangan. Ṣé látàrí àná bí náà ti wà ní? Àbí ṣé láyé bàbá náà mi lọ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wà ní? A níbi more knowledge lóhùn àwọn ọmọ ti mọ̀ ọ́ a níbi ìwé ẹ̀ láti lè gbọ́ pẹ́rẹ́ ní ìgbà fún ìgbìyànjú. Jazakumullahu khair. Àmì o ibi tẹ́mi náà ń lọ nù Jazakumullahu khair iṣẹ́ ńlá wá ni Ọlọ́run ṣe rọrùn fún wa. Àwọn àfáà súnà pọ̀ tán ti ń gbọ́ mo sì mọ̀ pé àwọn mẹ́sẹ̀jì yìí ló mọ dọ́dọ̀ gbogbo wọn náà nínú ibi tó yẹ káwọn àlùfáà wa bá wa ṣiṣẹ́ lé lórí náà nù àwọn wo ni Ṣíà níbo náà ti bẹ̀rẹ̀ kò sí iṣẹ́ yóò ṣe dá ṣe èyí ò nìkan lásán àyèmáyé tíra làwọn àfáà ti kọ́ ń pa ẹ̀ ẹ̀ríkẹ́ mo ń dárúkọ Minhaju Sunnati Nabawiyya tíra àwọn òní ẹ̀yìn lẹ́gbẹ́ yìí o ẹwà dúró eléyìí báyìí ká la fẹ́ discourse adúrú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí mo la fẹ́ gbọ́ àsìkò wo la fẹ́ ní bọ́ tí ẹ̀wọ̀n táwọn àlùfáà kan bá ti sọ bí ẹnìkan ti bá mú bì kan ẹlòmí ò mú bò mí inshallah wọn pàwọn àfáà súnà wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ ibi tọ́lọ̀ ń bá fáwọn náà lágbára mọ́ tó lásìkò tèmi ló pọ̀ ká tó kọ́ ọmọ ń ké kí a tó ṣe wá sí kémi náà tó katira fún ara mi náà kí tó mójú tọ́rọ̀ ìyàwó ọmọ ẹgbẹ́ iṣẹ́ ńlá náà ni àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí pẹ̀lú ògbó Ọlọ́run iṣẹ́ ò lọ lórí ẹ̀ náà lágbára lọ́dọ̀ Ọlọ́run àmọ́ wọn kébẹ́ tí ń sọ àwọn àlùfáà wa náà wọ́n ṣe kí ni àwọn náà ń gbọ́ iṣẹ́ ó sì lọ lórí ẹ̀ bí idhnillah jazakumullahu khairan barakallahu fikum. Naam lórí WhatsApp +226 hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káalẹ́ ma o. Àpẹ̀tò. Alhamdulillah adúpẹ́ wa. Sẹ́rẹ́ dáadáa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. Àpọ̀ rẹ̀ sí Burkina Faso ni o. Oh marhaba ẹ pẹ̀lẹ́ ma o. Ẹ kúrin. Alhamdulillah. Ṣé báwọn ọmọ dáadáa àti màdámù? Àlàáfíà ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run gbàdúrà wa o. Àmín àmín. Ẹ lọ lẹ́ẹ̀mí sí pẹ̀lú ògo. Àmín àmín ẹ ṣé ma. Ọlọ́run bá yí gbogbo Ọlọ́run bá yí wọ́pọ̀ Ọlọ́run kò sí wọn nínú pẹ̀lú ògo Ọlọ́run. Súnẹ̀ náà ni ó borí lógo Ọlọ́run. Ọlọ́run ó bá wa fi wọ́n mọ̀nà kò ní kó sí wọn nú tó Ọlọ́run ò lè kó sẹ́dánú àmọ́ yóò bá wa fọwọ́ ba ẹ̀mí wọn kó yí ọkàn wọn padà. Àmín. Ìjọ bá kí dá lùsùn náà lọ́nu àbá ti sọ ànímọ̀ sọ pé kọ́lọ̀ ń kó sí ìyànnú a máa ní kọ́lọ̀ ń bá wa fọwọ́ bá ọkàn rẹ̀ kó yí ọkàn rẹ̀ padà sí dáadáa bẹ́ẹ̀ ni mà jazakumullahu khair àmì máa ṣe mà Ọlọ́run sọ ilẹ̀ sọ ṣe gan mà jazakumullahu khair alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn èèyàn sàn kí mi káàbọ̀ ẹ bá wulẹ̀ tún kí mi káàbọ̀ mọ́ alaikum salam wa rahmatullahi. Abdulgani Mahmoud Alawadi rẹ̀ kan jí. Ok, ẹ káàbọ̀ sà. Àwọn àrí òbá kò wúye. Ok sà. Wọ́n ní bí alúbọ̀ mẹ́kẹ́ bá ń gé nígbó àkàlẹ́wọ̀ bí tí ó wù fún bí. Masha Allah. Yóò wá sí ìyẹn nìkan. Bí òmùgọ̀ bá ń gé nígbó àwọn ọ̀dọ́gbọ́n ti wọ́n bí tí ó wù sí. Nígbà tí bàbá dẹ̀dẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí làwọn yẹn ti sọ pé àwọn tíra tẹ̀lé ń tẹ̀lé tíra láì tí ìdí tíra lọ́wọ́ rẹ̀ níbi pápẹ́tébù wọ́n ti sọ pé ìwé tíra náà ti bàjẹ́. Ìwọ́n ìmọ̀ràn pàtàkì gbogbo wa àti gbogbo akọ́ta ni pé ká má jẹ́ ìfi owó ìfi máa ń dá lẹ́nu.
àkóbá àti owó nìyẹn gbogbo àkóbá tó bá fún kọ́mátì lọ síbẹ̀ kó má lọ lè gbérí ibú wálé kó má lọ lè gbérí ibú wálé bá náà rí wọn àrí tẹ́ńbẹ́wò ṣé ẹ̀sìn dáwọn ẹ̀sìn àdìsẹ́ tó nìyí ni lọ́sọ̀ fi láàbò bojú. láàbò ní ká máa sára ẹ ládàá ká máa gúnra ẹ lọ́bẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni o níjọ Karbala. níbo ìsìlámù ti fara mọ́ pé ká máa pẹ̀dá kan ká máa kúrúkú ẹ̀dá kan ló àdúrà. lẹ́yìn náà gbogbo ẹ̀yà àfáàtú náà tí ẹnu yín gbòde ẹ̀ má dákẹ́ o. irúṣẹ́ táwọn tàbí ti láàánú tó délé lẹ̀ yìí o. ká gbìyànjú bá lè di àwọn ìlànà ìṣúrí bá lè fi dànù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la. irú gbogbo ẹnikẹ́ni tó bá ní ó fẹ́ pa súnà rẹ̀ tí kì í gbé sí àjáde ìlànà ìṣúrí rẹ̀ bí jáde yóò fẹ́ pa súnà rẹ̀ ni. Jazakumullahu khair. ẹ jẹ́ tún gbé kọ́ọ̀lù bàbá yìí náà. lábẹ́lẹ̀ kálukú wa kí káfíńà máa tẹ̀ ìyàwó ọmọ rẹ̀ wípé tọ̀ ìkàtà ti lóde ní tíṣà tó ń tẹ̀ bá ti rọrùn tó bá ti takò tàbí tó tàwọn sábẹ́ wọ́n tẹ̀lé o. Allahu akbar. Jazakumullahu khair. wọ́n àwọn afáàmù náà láti náà tọ́mọ́tọ́mọ́ ti jẹ́ wọn dé òbí àjọ dé. ọlọ́mọdé kọ́lọ́ ìyọ̀padà tẹ́lẹ̀ bọ́ o. Àmín. Jazakumullahu khair. nígbà máa bí àyíná ìgbà míyàn bí ẹlẹ́bọ náà ni wọ́n mi fẹ́ yàtọ̀ láti àwọn tẹ́lẹ̀ bọ́. bẹ́ẹ̀ kọ́lọ́ kó sànù wa sàlámù alaykum. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣeun bàbá ọlọ́run bá sọ iná ẹ̀sùn lórí mo dẹ̀ tí wá miss call o. ok ala kulli hal jàmá mùsùlùmí ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó lè yé wa kí á dẹ̀ lè dúró tì tó bá tún yé wa kọ́lọ́run jẹ́ ká tún lè dúró tì torí nígbà míì ọ̀rọ̀ máa ń yé àwọn èèyàn tọ́rọ̀ bá yé wọn tán ó máa kú pé báwo ni wọ́n ṣe máa dúró tì bọ́ ṣẹ́rí bí tọ́rọ̀ ti dé yìí ọ̀rọ̀ náà ti gba ká mójútó dáadáa mo rí kọ́mẹ̀ntì ẹnìkan lẹ́ẹ̀kan ẹni náà sọ pé Ustaz, welcome back. Please, Islam is a religion of peace. Don't come back again and cause problem among the Muslim Ummah. You are back again for Mudiru matter. It's like there are benefits attached to this your Mudiru matter for people's sympathy again. Let's fear Allah. Ọlọ́mọṣà jáde bẹ̀rù Ọlọ́run. Ń bọ̀ wá sà, ń bọ̀, tẹ́gbọ́. 09079367544. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ káàárọ̀ sà, bàbá Kaduna. Masha Allah, barakallahu fikum. Àríkà alhamdulillah àláfíà ni o. Àwọn èèyàn kan kí mi látàárọ̀ ni. Ẹ jẹ́ á dá sí ètò gangan ni. Ẹ ti kí mi bàbá. Ẹja ìgbà bá àti ìyá àti ìtura lórí ètò. Ó dá. Ok, jazakumullahu khairan. Àwọn arí tọ́pìkì mo ní tọ́pìkì àwọn ará ilẹ̀ Haúsá wa lẹ́ ń ṣe. Ó ti wọlé Yorùbá o. Tọ́pìkì àwọn àdúgbò àwọn arámúlétì mi lẹ́ ń ṣe o. Allahu akbar. Kọ́lá aláàánú kọ́lá wa la ṣíà. Àmín o. Aburú ni ṣíà. Bí àgbègbè àwọn àbọ̀ ọmọ ṣe àtúgbò àwọn àbọ̀ àṣúná lápapọ̀. Torí tọ́pẹ́ ráyè ọgbọ́n tí wọ́n ń dá náà ní ìpínlẹ̀ iṣẹ́ rí gbogbo àwọn tí bá ń bú ṣọ̀hábà. Àtàrà sí àná tí máa ń jáde. Irú rẹ̀ ní àgbẹ̀bẹ̀ tí ti bẹ ní ọ̀dọ̀ wa nígbà yìí. Lẹ́nu tí mo mọ̀ dáadáa ni Yorùbá níyàwó rẹ̀ ọmọ Ìbàdàn ń bẹ ọmọ sórí rẹ̀ yìí. Amẹ́ríkà ará Ìbàdàn bínú o. Òótọ́ ni mò ń sọ fún yín ẹgbẹ́ wọn lọ wá sí ẹ̀. So aburú gbà ni. Ṣé wá rí ni wọ́n ti sọ́ṣọ̀ àwọn èèyàn ní nọ́ọ̀tì nígbà yẹn náà láti máa rán wọn lọ ìránì yìí. Ọ̀rọ̀ tí mo sọ ń dọ̀bí ní àná nígbà tí Kàwú ń sọ pé wọ́n ti àwọn olóògbé àtàwọn lọ sí ìránì. Kí ni wọ́n sọ nípa Muawiya àwọn ní tó wù wọ́n ní tí wọ́n fẹ́ gbọ́ làwọn sọ. Kò sí bẹ̀rù Ọlọ́run láàrin ẹ̀. Èèyàn gbọ́dọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ni kódà bó ṣe torí ẹ̀mí ara rẹ̀. Kó ló làákù àlàkà náà múra lànà mi sọ. Tọ̀ láti wá gbé sí àwọn ilé kéèyàn tó wá lanu kọ́ sọ gbogbo ẹni tó wá kórìíra sí à. Ó ti kórìíra Ànábì. Ànábì ló kórìíra wa ìyá jùlọ ọ̀rọ̀ burúkú gbà ní. Wàláhì ọ̀rọ̀ burúkú ni o. Wàláhì àzín kì í ṣe ọ̀rọ̀ gidi o nítorí pé àwọn iṣẹ́ àyè náà àwọn náà ni wọ́n ń bú àwọn ìyàwó Àìṣà. Àwọn tí àwọn ń bẹ tó bẹ́ẹ̀ bá ń kà á ẹgbẹ́ ń sọ fún yín wọ́n ní Kùránì wọn lọ́tọ̀ o
wọ́n ń padà bọ̀ wá fojú hàn. Bẹ́ẹ̀ni. díẹ̀ ni wọ́n jáde lójijì. ẹ̀wọ̀n jáde tán. wọ́n jáde tán so àwa mọ gbogbo sísẹ́mù wọn tó náà máa ń gbé Haúsá. nítorí àti ìfín pé àkíyèsí àwọn èèyàn wa náà ní pé tí mùsíbà rẹ bá ṣẹlẹ̀ ọlọ́run aláàánú ò ní jọ ṣẹlẹ̀ ọpẹ́ tí mo ti máa sọ ẹni tí ọmọ ọwọ́ mẹsẹ̀ ní máa ń kàn ẹ wo orúkọ àgbẹ̀dẹ̀ sí bẹ́ẹ̀ ròyìn pé níbo àwọn sọ́jà wọn àtàkì ọlọ́run lọ́ àtàkì ẹ̀ bá wọn láìlẹ̀ àti wọn náà bá lọ́ àtàkì ẹ̀ kò sẹ́ni tó mọ bàbá yẹn tó wa àmì tí ìgbà yín sọ̀rọ̀ wọ́n sọ fún yín pé ní àdúgbò ẹ̀ là á wà gbogbo ẹtí bá ń gbọ́ tó bá ti lè mọ sẹ́ńpẹ̀ dáadáa ojúbọ wọn pè nìkan ní kó bá ń lò ká ibẹ̀ ní ọ́fíìsì mi wà ojúbọ oríta mẹ́rin ibi tẹ́ tí mo wá ti dáhùn aburú bá ní kí ọlọ́run aláàánú kọ́ bá wa gbé ọlọ́run aláàánú wọ́n di owó sálẹ̀ o. àmì o àmì o. aburú ni sí àti bí gbogbo ẹni tí wọ́n sọ ìtòlé ẹni tó bá kórìíra sí ànábì ló kórìíra àdúgbò owó ẹni bẹ́ẹ̀ lọ àròkù wọn lọ́wọ́ ọpọlọ rẹ̀ wò bá ọ̀rọ̀ burúkú bá nípa ṣé àti ọjọ́ ṣé tí àti àníyù àbí tí àti owó. torí kí ní àwọn fẹ́ mọ̀ kí wọ́n bá ara wọn gbogbo wa la gba sàábé gbọ́ gbogbo àwọn sàábé mẹ́rẹ̀ ní pé lórí àníyù gbogbo alágbà ń gbọ́ àmọ́ tẹ́ ẹ̀ bá máa kó àwọn tíra wọn jáde àfà gbogbo àwọn afáàsùn náà wọ́n máa kápáwò èèyàn wọn ò ní máa burú tí mẹ́mẹ́ o. aburú wọn náà ni wọ́n máa takò àdíṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa níkan làwọn fẹ́ ìwé tí ọba ti bá làákà inú wọn mu òun làwọn òtẹ̀lé. so aburú gbà ní o kọ́lá aláàánú kó wa ní o. àmín. àwọn aláàmọ tó bí wá ní Kaduna State wọ́n dárí àwọn ilé wọn gbẹgbẹ ní àdúgbò wọn ní gbogbo ẹ tó bá mọ bẹ̀rẹ̀ wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ọlọ́run aláàánú bá wa pa náà adébọ̀ yẹn rẹ̀ nítorí pé gbogbo ṣẹ̀ṣẹ̀ náà gbogbo ẹ tí wá tí mo sọ àbá ẹlẹ́bọ ni pọ́nbéré kọ́lọ́ aláàánú kọ́lá wa la gbogbo ẹ tí wọ́n gbọ́ àwọn sàájà àti Muhammad sallallahu alaihi wasallam. Wa alaikum salam jazakumullahu gaban Kaduna Ọlọ́run wa san ide soro barakallahu fikum. Naam ẹ jin sáré fún ọ̀rọ̀ yìí ní àlàyé díẹ̀. Ọ̀rọ̀ tí mo lẹ́nìkan sọ lẹ́ẹ̀kan ẹni ó kọ comment en Najim Raina or something like that. Ọlọ́run tó ṣàlékún dáadáa fún wa. Kọ́lọ́run ti ṣàlékún àgbọ́yé fún gbogbo wa náà. Ayé bẹ́ẹ̀ kọ́. Gbólóhùn yìí tẹ́nì náà sọ pé ẹni ọjọ́ kí mi lọ́pẹ́ welcome back ẹ ṣe pé tí ẹ kí mi káàbọ̀ pé mo ti dé láti last week kọ́ ni mo ti dé ni èmi kan ti gbà pé mo ti dé so báyẹn tún kí mi láti kọ́ mo gbé ṣé ìmúra ti mí ni àbí mo ti dé tàbíjọ́ ní ọlọ́mọ tí a tún ṣe rọrùn fún wa ẹni náà ni bí à ń dá confusion kan àbá ń dá wàhálà lẹ̀ wàhálà yà á dá kankan lẹ̀ àti kí mo pé jẹ́ wọn àdá kankan yìí tó ti ń bẹ̀ ńlẹ̀ náà ni ẹ̀ka rí pé nǹkan kò sí ńlẹ̀ láwárí làwọn lọ wú ọ̀rọ̀ kan awú ọ̀rọ̀ ni then ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó nídìí kọ́mẹ́ǹtì ni kálukú sì dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn a ti ń pọ́ sí gbọ́ irú ṣe ẹni yẹn irú ọ̀tán gbọ́ yẹn ní tí mo expect kẹ́ni náà sọ ni pé ẹ ti ń parọ́ mọ́ wọn sọ ọ̀rọ̀ yìí èyàn sọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ jókòólẹ̀ Yorùbá náà ọ̀rọ̀ yẹn dẹ̀ sink kálukú sì dákẹ́ kálukú sì dẹ̀ gba ọ̀rọ̀ yẹn dẹ̀ sọ̀rọ̀ oṣù kan sẹ́yìn kọ́ ogun ọ̀rọ̀ táwọn sọ yìí sí ìjọ tí mo lọ Ìlọrin tí mo lọ gbẹ̀yìn náà ni kí n tó travel tí mo travel lọ tẹ́yìn náà kí mi pé mo káàbọ̀ ó ti wá di pọ̀rọ̀ tó jìnà ọjọ́ mélòó náà mo lò ń bẹ̀ tí mo wá dé tí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ ká sì ní sẹ́ni mo lọ ká ní mo ti kọ́yà àwọn èèyàn táwọn èèyàn kan sọ wọ́n ti sọ àbáwọn èèyàn ti sọ dáadáa ni tó ti clear báyìí kò ní ìdìmọ́ lóòótọ́ àmọ́ sí ọ̀rọ̀ táàrí káwọn èèyàn sọ kálukú dákẹ́ lórí ọ̀rọ̀ sì jọ́rọ̀ tó lágbára báyìí pẹ́ni bá kórìíra àwọn ṣíà ó kórìíra ta ni bọ́ọ̀ làwọn ṣíà ẹ ṣe jẹ́nu Islam agbọ́dọ̀ mọ́nà ó so bóòdó ṣe wá ń dá wàhálà lẹ̀ bóòdó ṣe ń dábì tí náà lẹ̀ ẹni bá ń dá wàhálà lẹ̀ lẹ́ni tí máa ń polówó tí ò yẹ kẹ́ polówó fún wa ó ní kálukú ẹ fi wálẹ̀ láàyè wa wàhálà tí àwọn ṣíà dálẹ̀ ní ilẹ̀ Haúsá olóńlọ ẹ̀dẹ̀ ní tàn tí ìrírí so wọ́n fẹ́ gbérú ẹ̀ wá kẹwàá ní ká dákẹ́ àwa ò mọrú yìí nínú Islam o so àwọn tó ń gbérú àkídà máa ṣépè láwùbákìrì máa ṣépè lé Umar máa ṣépè lé yànlá wa Aisha káwá gbérú yìí wọlé káwa náà wá di pé Islam wà ń lẹ Yorùbá àwa ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá Abubakiri ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá Umar ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá Uthman ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá yànlá wa Aisha ní rẹ́ni ṣépè fún mọ́ kọjá Muawiya níbi táwọn ṣe àbàdé èpè tán máa ń gbé àwọn sàhábà ṣe Abubakiri Umar
wọ́n tún wá gbà pé nínú táwọn tún fi lè súnmọ́ lọ́hùn dáadáa ni pé tó bá tún fẹ́ ṣe lánàtúllahi alayhi túmọ̀ sí lórí ilẹ̀ tó lórí ilẹ̀ àyè tó mọ́ ni wọ́n ní tún lọ tọ́ílẹ̀tì tó jẹ́ àyè ẹ̀gbin ibẹ̀ ni kó o ti máa lọ ṣépè fún Abubakar àti Umar kó máa lọ sọ́mọ̀ pé lánàtúllahi ala Abubakar lánàtúllahi ala Umar lánàtúllahi ala Ọlọ́run dákun forí tì mí pé mò ń narẹ́ tí wọn káwọn èèyàn lè gbọ́ yé mi tó ṣerú kẹyẹ ni ká wá fàyè lẹ̀ kó wọlé sílẹ̀ Yorùbá àbá ẹ má bínú sáà kò sáyè so ní gbarú ẹ̀ láàyè ọlọ́mọ sí àṣàlékún dáadáa fún wa so ọ̀rọ̀ tí sì ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó clear ni irú ọ̀rọ̀ yìí àwọn tó sọ ní Haúsá wọn sọ gbé wọn lọ free àbá lọ free ni wọn lọ free Zakizaki sọ kò lọ free ọlọ́ tọrọ rẹ dínà ló dì kí lórúkọ ẹ sọ Abdulbari náà ti sọ tiẹ̀ náà ó náà lọ free so tílẹ̀ Yorùbá náà ẹ̀kan ní máa sọ kó kàn máa lọ free bẹ́ẹ̀ àwa náà máa sọ tiwa so èèyàn kò ní sọ̀rọ̀kúsọ kó wá lọ free irọ́ tó bá ti sọ̀rọ̀kúsọ ò ní lọ free wàá gba èsì ọ̀rọ̀ ò ní lọ free yẹn ni pé wàá gbèsè ọ̀rọ̀ kọ́ máa yí máa lọ pé ó ti láàrin lọ free ìwọ náà káwọ̀ ẹ̀ dẹ́rù àwọn ò níbọn débi tá dẹ́rù gbọ́n báyìí àwọn ò láwọn ẹrù kú débi táwọn pàwọn kan bọ̀ wá ka yín mọ́lé àwọn ò sì ní ìkàtà sọ pé má wà lọ́la o má jáde lọ́la o ọba jáde lọ́la kí ní kó sí àwọn èso ọrú ìyẹn fún ìyàn èmi èyí sọ fún yàn pé má lọ gbòòrò ẹ̀yin lẹ́yìn má sọ ọrú ẹ̀ ọ̀kẹ́ ìgbà tí kan ní má lọ gbòòrò èmi sì gbòòrò Third Mainland Bridge lọ èmi rèé odidi gbòòrò bọ́ ọ̀gá gbòòrò ní Èkó wa ń bẹ̀ òun náà nù so ala kulli hal ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kò fi ọ̀rọ̀ àgbọ́yé Islam ọlọ́run kò túbọ̀ fi yí ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́mọṣà ṣàlékún dáadáa fún wa inshallah ta'ala àwọn ẹ̀wò làwọn ṣé àyíbò náà ṣe bẹ̀rẹ̀ bó lọ́rọ̀ wọn ti jẹ́ ẹmọ̀ pé lágbára lọ́dọ̀ Ọlọ́run àwọn àlàyé yóò mọ̀ sí kí ni yóò mọ̀ tẹ̀lé bí idhnillahi ta'ala àmọ́ a mọ̀ mánéjì ẹ̀bọ́lọ̀ bá ti lásìkò tí wá bá ti mọ̀ àwọn kọmọ ń kéwù á tún lọ wá sí á tún ṣe àwọn pẹ́pẹ́ fúrúkọ̀ kan so àwọn mí ò tún láwọn iṣẹ́ kan ó tún ní ẹ bá wa gbé àwọn tó ń pè yí ká má bínú àwọn àsìkò yìí àlèmọ́ lè gba kọlù mọ́ 11 ló ti lò yìí ká má bínú mo tún ní kíláàsì lálẹ́ yìí báyìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo yìí ní kíláàsì ní kíni lálẹ́ yìí so ká lè hàn pé àsìkò òun onímọ̀ kó yẹ kí n bẹ̀rẹ̀ 10:30 ni mo tún sọ di 11 mo tún ti rí 11:04 so à nílé gba kọlù mọ́ à sí nílé continue àmọ́ inshallah bọ́lọ̀ ń bá ṣe fún alágbára mọ́ àwọn àkókò tẹ́yìn bá rí pé àsìkò fẹ́ free báyìí á sáré sọ nǹkan méjì mẹ́ta á tún wọlé padà àmọ́ jẹ́ kí ni ṣí àyí ó ti gba ìfura èyí elétekete tí ń bẹ ní Ẹ̀pẹ́ ìgbà tó náà mọ̀ sọ̀rọ̀ ní fídíò rẹ̀ kan tán sẹ́ẹ̀tì nígbà tí mo bẹ ní Mẹ́kà nígbà tí mo wò tẹ́wàá nígbà tó bó ṣe ń sọ̀rọ̀ Abubakar ó sì sọ Abubakar dẹni tó jàǹbá Fatima ọmọ Ànábì lórí ọ̀rọ̀ ogun tí Fatima béèrè lọ́wọ́ Abubakar Abubakar sọ pé Ànábì ti sọ fáwọn kó tó kú ipe àwọn Ànábì Ọlọ́run tán bá fi ilẹ̀ sàárà ni kìí ṣogún tó mọ́ ń jẹ sàárà ni fún gbogbo mùsùlùmí ó bá ní irọ́ lọ́rọ̀ so Abubakar ní ń parọ́ kó lè kílèmù ogun ológun àtàtàṣà yọ̀ so ìfẹ́ máa polówó ṣíìsìm lélẹ́yìí so irú eléyìí ò lè rí bí wọlé lẹ̀ Yorùbá kẹwàá ní ká mọ wò ó kó sì mọ lọ free àbàdàn tẹ bá ti ń sọ èsì ó mọ tẹ̀lé so ìdí tẹ́ sí ọ̀rọ̀ ṣe wà nù kí wá sáré sọ làtífà kan láàrin àwọn èèyàn ń sọ àwọn ọ̀rọ̀ kan pa èsì ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀dọ́ wọn náà láti kọ́ ayé ẹ̀kọ́ ni ẹdí mímọ̀ tí ọkọ̀ lo tọ́pìkì èsì ọ̀rọ̀ pẹ̀lẹ́dẹ̀ Yorùbá ni o ṣàgbé nínú Lárúbáwá àrọ́dù ní túmọ̀ àwọn àfáà tí ń lọ ọjọ́ ti pẹ́ àmọ́ tí yóò táàgì kí ní èsì ọ̀rọ̀ lórí YouTube aláìkàwù mi mọ́ ọkọ̀ ní tó ṣe láti àwọn 2016 or something like that ni mo ti rí èsì ọ̀rọ̀ àmọ́ ìwà rí ẹ̀ríkẹ́ bá lọ wà fídíò tèmi níbẹ̀rẹ̀ náà ǹjẹ́ kinní kan ṣe kinní kan àlàyé lórí ẹ má bínú ṣe gbọ́sà àlàyé lórí kinní kan àlàyé bá àti mọ́ ṣe nù àwọn àti wárí pé òkè ọ̀nà mọ́ èsì ọ̀rọ̀ gan lọ́rọ̀ tó wá ti sọ ọ̀rọ̀ ní máa ń bí èsì ayé ẹ̀kọ́ sọ ọlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ẹjá dúró báyìí ọlọ́mọṣà fún alẹ́ àgbóyé wasalli lahumma wasallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk insha Allah ta'ala ama pàdé lọ́la nínú halqa umdatul ahkam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.